èrè ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe déédéé ẹ̀san ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe dáadáa. èrè ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe déédéé ẹ̀san ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe dáadáa. ìyá múlùkùn ìlà àdì wàlẹ̀ ìsáàánú àyítáì nílùkù ìgbé wàyà ní àlìlẹ̀ fàṣàì wàlẹ̀ mú kárò wàlbákì yẹ ìdùnkùn lálẹ́kùn tàzàkàrúnà ẹ̀gbọ́n tó lù wá. èrè ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe déédéé ẹ̀san ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe dáadáa. Olapade aforíjẹ́sìnká ooo. Dàpídé Olapade aforíjẹ́sìnká foríṣèjì lọ fáwọn tí òye bá lè fi kọ́gbọ́n pèsè ara tó tẹ̀sí gbèsè níta ayé fẹ́ mo ṣe bá àwọn tó dùn mí àtàwọn tí mo tó mi sọ̀yàjú sẹ́ni kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ kò yẹ ní. èrè ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe déédéé ẹ̀san ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe Ọlọ́run àṣẹdá dáadáa. báwa láṣẹ àṣedéédé. Ọlọ́run àṣẹdá báwa láṣẹ àṣedéédé káṣedéédé láàrin ìlú káṣẹ túbọ̀ fún ìwà ìbàjẹ́ èyí tí wọ́n pẹ̀lú mọ́tòmọ́tò tẹ́ńbẹ́lẹ́ fún ìwà ọ̀tẹ̀ pẹ̀lú àkóso tẹ́ńbẹ́lẹ́ fún ìwà ọ̀tẹ̀ pẹ̀lú àkóso bó bá òkun lẹ́sẹ̀ ẹja lọ jáwọ́ ẹ̀sán àké kọjọ́ tó rọ̀ kálẹ̀ ó tó lẹ̀. èrè ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe déédéé ẹ̀san ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe mo ṣe dáadáa. bá aláwùrà ọba tó nílò. Aha! All over the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio Jẹ́ kán mọ̀. kẹ́ follow. Orin lóríṣiríṣi, ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio kẹ́ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́, ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio kẹ́ follow. Dádì ẹ mọ̀ mi o, ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio kẹ́ follow. Kaya o, Kaya o. Kaya TV radio kẹ́ máa wò kẹ́ máa follow. ẹ̀lẹ́mbẹ̀ wọn orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ heritage travel and tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yìn àgbọ̀n wa àbúrò wa ẹ̀yìn ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀ẹ́dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment politics gbogbo tó ń lọ nígboro lórí social media àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n á tún máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan. àmọ́ fún yín ní soccer tips àmọ́ fún yín ní scores àdèmọ́ fún yín ní àwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. owó tẹ̀ fi dátà ò ní wọ̀nyí o owó tẹ̀ fi wá ọ̀dẹ̀ ní fọ́ o àwọn náà mọ̀ wá fún yín o ẹ mọ̀ follow wa lórí Facebook lórí Instagram lórí YouTube gbogbo ẹ̀ lágbára Ọlọ́run àwa láàmọ̀ wá ẹ̀yin náà láàmọ̀ bá o Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio kẹ́ máa wò kẹ́ máa follow. Àlùfáà pẹ̀lú pásítọ̀ ẹ̀sìn déédéé láàrin ìlú pẹ̀lú ìjọ dájọ́ bó ṣe tọ́. Má fọgbọ́n orí ṣe wá sí tàbí ṣèdájọ́ lókùrá pẹ̀lú báyìí tọ́lá fi rán yín kàlọ́bà lo àbọ̀. Tó ẹkùnlé là kó nílé o. èrè ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe déédéé ẹ̀san ń bẹ fẹ́ni mọ̀ lọ́hùn tó ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ làkérò ọ̀nà. Ẹ̀sìn mi àgbájá o. Ṣàfihàn àsìkò lọ. Àsìkò ọlọ́run ọba dániwáyé ọba mi nímọ̀lá ọba àjíǹrín bàǹbà jíǹrín yá gbóyà jù ọba àṣọ àmọ̀ ṣìbà rẹ̀. Pẹ̀lẹ́ ọkọ̀ ọba ni orí ti kán. Ṣébí wọ́n ló ní kójúmọ́ ọmọ ìwọ náà ló ní kílẹ̀ kí ọjọ́ máa sùn wọ́n náà ló ní a máa kọjọ́ ni wọ́n fi máa ń sọ pé ọlọ́jọ́ ń kájọ́ ènìyàn ń kà kókò. Bàtìkọ̀ ẹ̀dá kò bá ìdí ìtò àtàbí okùn. Wọ́n náà lọ́ba tó lẹ̀mí wa tó dúró tì wá tá à ń sùn tá a máa yanu ya gbogbo ẹ̀ lẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ń dáàbò bò wá àmọ̀ ṣìbà rẹ̀. Láwùlá wàhálà kú wá tó wọ́n mú ojú
ọba tó dójú síbi ojú wà bó ṣe ń rí bó ṣe bá a ṣe ń sọ bá a ṣe ń jẹ bá a ṣe ń mu bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ kò sẹ́dá kan tó lè sọ wípé ohun tó ń gbèsè nínú ara àwọn nìyí ìyẹn ni ká máa ṣe fọ́lọ́run àṣebà rẹ o. aláìmoore ẹ̀dá ni ó máa jí lójoojúmọ́ tí ò ní mọ̀ bá láti lè ṣèbà fọ́lọ́run ọba tó sẹ̀ ń lólẹ̀mí rẹ̀ tó ń dẹ̀mí rẹ̀ sí nítorí pọ́pọ̀ òjò lórọ̀ tílẹ̀ ti fi fà mọ́. àtọmọdé pẹ̀lágbà ló ń yájú sí lórí fágbé. ọjọ́ àti ń fi fóònù sọ̀rọ̀ tá a ti fi fóònù pè ẹlòmíì ò lè ka iye tó ṣe kíni kò lè ka iye owó tó ti ná lórí kírẹ́díìtì ǹjẹ́ ò ti ń sọ̀rọ̀ lẹ́nu ǹjẹ́ ò lọ́lọ́ ń béèrè owó rí. ìgbà òjò bí òde aráyé bẹ̀jẹ̀. ìyàwó ẹyọ kọ̀ọ̀kan lè yàn ní o bẹ́ẹ̀ ni o bọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó níyàwó kan lé ẹlòmíì ní fóònù mẹ́ta ẹ níyàwó kan tó dẹ̀ ní fóònù kẹ ló ní ìyàwó ẹ̀ ti di méjì ẹ ní fóònù méjì pẹ̀lú ìyàwó tó nílé ìyàwó ẹ̀ di mẹ́ta ẹ ní fóònù mẹ́rin pẹ̀lú ìyàwó tó nílé ìyàwó ẹ̀ di mẹ́rin. ìyájí oríire. nítorí pé fóònù ó kọ́kọ́ jẹ́ kíyàwó ilé ó tó jẹ. ìyáde fẹ́ lọ tàbẹ̀bẹ̀ sí. bó o bá ṣàdédé ní kírẹ́dìtì lórí fóònù ẹ bá ìwà lẹ́yìn ọkàn rẹ ò ní balẹ̀ wọn ni wọ́n ti kọ́ mi àwọn yìí ó ti pè mí irọ́ ni ẹlòmíì dẹ̀ lè mọ́ pé ọ̀ ń gbọ́ báwo bá ní àmùdẹ̀ rà ń sáré káàkiri ẹ̀ nìkan kò pè mí. shopping complex. ìyàwó fàájì níyàwó onúlé ìyàwó gbọ́dọ̀ mọ́ fún mi lówó ọbẹ̀ fóònù. mi medina texan raksa. ayayaya. opposite. àṣebọ ọlọ́run ọba tó lẹ̀mí wa àṣebọ ọlọ́run ọba tó dá gbogbo wa tó ní àmọ́ orí tó ní àmọ́ àmọ́ orí tó ní àmọ́ ọpẹ́ tó ní àmọ́ dúpẹ́ ọba tó ṣe pé kò sí ní tí ó fowó tí ò sí ní tí ó fọmọ ṣe ó dẹ̀ ń fún wa. ẹ má bá mi kà lọ. àbáwòrán àbá inú jíngá máa rí pé èmi mo fáìn tó báyìí ọmọ ló dáa tó báyìí ọmọ ló yé kébù báyìí ọmọ ló kọ 5 ọmọ ló kọ 3 ọmọ àgùntàṣọ́ lò ẹ̀rí pé ṣe ọlọ́run ọba ni. tó súnmọ́ ká bá ìrẹ̀lẹ̀ bá dé sí. ayẹyẹyẹ àṣebà gbogbo lọ́balọ́ba lóyè o. àṣebà ládéládé àṣebà gbogbo àwọn àfa àṣebà gbogbo àwọn pásítọ̀ àṣebà àwọn adániṣe. kọ́ nípa jòjì dédé. àṣebà àwọn tá a gba ìmọ̀ kan àbí méjì lọ́dọ̀ wọn o. èrò tó ń lọ sí mẹ́ka. àṣebà òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé. fẹ́ni mọ̀ lọ. àwọn igi méjì tá a gbọ́dọ̀ fojú rí ní àwọn náà ni bàbá àti ìyá tí wọ́n láyé dùn àmọ́ bọ̀ wájà àṣebà yín o ìbà yèyé tó bí mi lọ́mọ okun èyí mi ọmọ olùjèrò èkìtì. máa ń yá mùkún. ó ṣe bá bàbá mi nílé bẹ́ẹ̀ ni onílùú ìbàdàn. nílùú ìbẹ́. bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni o. ayẹyẹ fàṣàyè wà ní mú kárí wà lùbàdì. orírun nìyẹn àgbọ́dọ̀ gbàgbé rẹ̀. lálẹ́kùn dàdàkà. orúkọ tèmi ni alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú ìbàdàn kò bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ mo tún ti dé mú sunday o. àwọn ọlọmọ ojúmọ́ kéde kan nítorí pé tàní òjò tẹni òjò tàní ó pọ̀. Shafihin Olapade afọlùfẹ́sì káfọlù. ayayaya fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín àbẹ́yìn tẹ́ fẹ́ bá wa dá sí. àtúntẹ̀ kí gbèsè láyé fẹ́. ẹ̀yin tẹ́ fẹ́ sọ gbólóhùn kan àbí méjì ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́nu ẹ̀yin tẹ́ fẹ́ dá sí. àtàwọn tí mo ẹ dákun kò sẹ́ni tí mi ìfẹ́ kó wà lórí ìkànnì yìí ṣùgbọ́n elédè wa mo ní ìdìjú ọmọ Yorùbá mo ní ìdìjú nítorí pọ̀rọ̀ tí mo fẹ́ fà lẹ́nu. ó sọ̀rọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí àtẹ̀sìn kìrìsìtẹ́nìtì àtẹ̀sìn ìṣẹ̀ṣe. so ètò táwa ń ṣe lẹ́nu ni wọ́n ń pè ní ẹwà èdè Yorùbá àti àṣà wa. wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí tó ń jà rìnrìn lórí social media tó ń lọ níta ẹgbẹ́ kí ló fa ìjà ẹ̀sìn láàrin Yorùbá àti mùsùlùmí láàrin Yorùbá ní àpapọ̀. ẹ̀sìn mùsùlùmí ni àbẹ́sìn kìrìsìtẹ́nìtì àbí ẹlẹ́sìn àbáláyé. kí ló fa ìjà ẹ̀sìn kí ló fa gbogbo ohun tá a fi ń sọ àwọn òkú ọ̀rọ̀ tó yá máa sọ síra wa. ẹ mọ̀ yí pé ìfẹ́ ní bẹ nínú ẹ̀sìn láti lẹ̀. tá a bá ní a mọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn. gbogbo aláàmọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn àbáláyé pé ẹ̀sìn tá a bá nú ayé ni. ẹ̀sìn tí wọ́n sọ wípé tí gbogbo àwọn bàbá wa ń pè ní ìṣẹ̀ṣe. ìtumọ̀ ẹ̀ ní pé ń tá a ṣẹ̀ bá nú ayé wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. àbáláyé ohun tá a bá láyé tó ṣe wípé ẹ̀sìn kankan ò tí ì débẹ̀ jù náà lábà. ọba ìlú. àwọn wo ló gbé ẹ̀sìn náà lọ́wọ́ kó tó di pé àwọn èèyàn tá à ń bẹ nú ayé ìgbé lọ́wọ́. ọ̀dọ́ kọ́lé aláàbò. ẹ̀sìn tí wọ́n wá ń pè ní ẹ̀sìn mùsùlùmí tí gbogbo wa mọ̀ lẹ́sìn mùsùlùmí. báwo lẹ̀sìn mùsùlùmí ṣe wọnú ayé. sọyẹyẹ. báwo ló ṣe tàn káàkiri gbogbo ayé. sọyẹyẹ. ẹ̀sìn tá à ń pè ní ẹ̀sìn ìṣẹ̀ṣe báwo ló ṣe wọ gbogbo inú ayé náà. ẹ̀sìn kìrìsìtẹ́nìtì báwo ló ṣe wọnú ayé. àwọn wo ló gbé wá báwo ló ṣe wọlé. ǹjẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí àtẹ̀sìn mùsùlùmí àtẹ̀sìn kìrìsìtẹ́nìtì báwo ni mẹ́tẹ̀ẹ̀ta ṣe jẹ gan-an.
sí àwọn èèyàn gangan tá à ń bẹ nínú ayé. lọ́mọ bá mi fàṣẹ. nọ́mbà tẹ́ máa pè mí sí ẹ̀yin tẹ́ wà ní TikTok ayé wà fún yín láti pè wọlé lórí ètò yìí. láàmú ọmọ oníṣẹ́. sáàdẹ̀ gbọ́ sínú ayé. ọlọ́rọ̀ kan lọ lórí social media ọ̀rọ̀ yẹn dẹ̀ ń dùn mí pọ̀. wà á fẹ́ rí èmi tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tẹ́ ń gbọ́ tí mò ń ṣètò ẹwà èdè Yorùbá àti àṣà wa. ẹ rí i pé àwọn èèyàn pa àṣà Yorùbá ló ń gbé lárugẹ bẹ́ẹ̀ ni. lọ́balọ́ba. wọ́n gbogbo ẹ̀sìn tẹ́ rí inú ayé yìí ló ní àṣà ló ní àwọn kíni ló ní àwọn àṣà tiẹ̀. ẹ̀sìn mùsùlùmí ní àṣà tiwọn. ẹ̀sìn Crsten ní àṣà àti ìṣe tiwọn gẹ́gẹ́ bí mùsùlùmí náà. bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀ṣe làgbà bá a ṣe máa ń gbọ́ bá a ṣe rí i tá a sì bá bẹ́ẹ̀ wípé ìṣẹ̀ṣe náà ní tá a bá nú ayé. ó ní àṣà àti ìṣe wọn. tàbá wa ní àmọ̀ sọ̀rọ̀ ń pa àṣà àti ìṣe tá a bá tiẹ̀ sọ ń pa tẹ̀sìn. ilẹ̀ Yorùbá ní àṣà àti ìṣe wọn náà. ọkùnrin ní àṣà àti ìṣe tiwa obìnrin ní àṣà àti ìṣe tiẹ̀. máa fẹ́ lọ nípa ẹ̀sìn lẹ́nìí. nígbà tẹ́ pè sí fẹ̀yìn tẹ́ fẹ́ dá sí i tẹ́ bá wà ní diaspora. tó bá wù yín kẹ́ ẹ pè direct. ẹ fi +233 ẹ fi kún nọ́mbà tẹ́ fi pè ká lè bá gbọ́ yín kó lè bá débi. wọ́n bẹ́ẹ̀ pé lórí orí ètò lẹ ti fẹ́ pè bóyá wà lórí Instagram àbẹ́ wà lórí TikTok lẹ fẹ́ pè lẹ fẹ́ dá sí i. àṣeyẹ sàlọ́ra pè látòrí TikTok màá gbé sórí àgbáńlá ayé. táwọn èèyàn mọ̀ gbọ́n tẹ́ ẹ fẹ́ sọ káta yẹn yanjú ẹ̀ ní ohun tí ò ní já nísìnyí bá a bá dọ̀. ìjọ àti délé ayé ààrẹ ń tó dọ̀rùn rínú gbogbo wa o. gbá ọ̀rọ̀ kan bẹ èmi mùsùlùmí ni mí. àáfàá ni mí. ànábì mo gbà fún o. wọn náà ẹlẹ́sìn Christianity ni ọ́. pásítọ̀ ni ọ́ àbí kò jẹ́ ajínrere àbí sẹ́mi ṣe mistake ọmọ ajínrere. Jésù ló gbà fún o mo fẹ́ ọ pẹ̀lú ẹ̀ fẹ́ mi pẹ̀lú tèmi. wọ́n ti ẹ̀sìn ìṣẹ̀ṣe ló gbà ní àtìlẹ̀. ó náà ló dẹ̀ gbà fún o gbà fún òrìṣà. ó gbà fún gbogbo àwọn alágbára tí ń bẹ́ńbẹ́ tá a mọ̀ ní Elédùmarè ó dẹ̀ gbà fún alábàáláyé. èmi náà gbà fún ọ pẹ̀lú ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn òfàjà àìlágbọ̀yé ló ń dà wá láàmú. èmi bí mo ṣe kéré tó lọ́jọ́ orí yìí àti ní mímọ̀ nítorí pọ́lọ̀ ló ní mọ̀ jù. kò sẹ́ni tí ń lè bá sọ̀rọ̀ o kò dẹ̀ síbi tí mi ń lè wọ̀ kò dẹ̀ sí nǹkan tí mi lè bá sọ̀rọ̀ kò sẹ́ni tí mi gbóná wojú èèyàn ṣùgbọ́n èmi a máa yanjú ọ̀rọ̀ kò sẹ́ni tí ń lè bá ṣe ẹni ìwọ ń jìnnà sí yẹn èmi lè bá ṣe o màá dẹ̀ bá ṣe tí ó achieve lára tèmi tèmi náà ó achieve lára tiẹ̀. ẹwà èdè là ń sọ̀rọ̀ ọba lórí ìkànnì Kaya TV Kaya àfikàlẹ̀ sí alájò kàní ṣe tùrọ̀tùrọ̀ station Accra Ghana ibẹ̀ làwà láti ń jábí ẹ̀dùn tàbí rọ̀ bí òjò. ibẹ̀ náà lẹ ti ń gbọ́ tá à ń kú bí òjò àwa náà kọ́ o torí pé onígangan tiwa àtàlápàlà òjò lọ́wọ́n bá aláwùrà bí lọ tó wà ní kíni tó ń lùlù fún ròmí tiwa tó ń dún lórí omi. ìfẹ́ níbẹ̀ lọ mẹ́ka. Èdùmàrè náà ni èjìká tí òjá sóbọ́ lárùn tiwa o. ìdósùn mọ́ ẹ. àlẹ́gbẹ̀kẹ̀lé kankan kọjá rẹ̀. wọn bẹ. ìjókòó náà máa lọ. ó máa lọ bẹ́ẹ̀. wọn ní wá wà Abrahamade Sanya. shopping complex. Somolu Bariga. tó bá ṣe nílùú Ghana. ẹ máa gbọ́ mi. Medina Crsten Raksa ni mo wà. opposite Ecobank yẹn nílùú Ghana. lábẹ́ aláṣẹ Adikabiru. balẹ̀ Islegorun Adébóyè jọ. èrò tó ń lọ sí Mẹ́kà ẹ̀ máa bá mi kà lọ. ẹ bá ti dé Mẹ́kà o ẹ̀yin ará mi. òtẹ́ tó súnmọ́ Káàbà ìbẹ̀lẹ̀ bá dé sí. ìtọ́jú tó péye ó ń bẹ fún mi. ìdánilẹ́kọ̀ọ́ nípa àjòṣe dédé. èrò tó ń lọ sí Mẹ́kà ẹ̀mọ́ tó ṣe. ó pọ̀pọ̀pọ̀pọ̀. fẹ́ni mọ̀ lọ́run tó ṣe dáadáa. ẹ̀yin èèyàn ẹ lọ sí YouTube ẹ dẹ̀ lọ sí kíni ẹ lọ sí ọdún mark ẹ lọ bá ń darí orin náà ẹ lọ bá ń download ẹ máa lò lórí TikTok kí ló ń ṣẹlẹ̀ náà àyàn olólùfẹ́ mi. ìlúkúrì bẹ́ẹ̀. orí pọ̀ ńlẹ̀ o. alìlẹ̀ pàṣà yìí. mo máa tó gbé sílẹ̀ má wọrí. ẹ dẹ̀ máa gbọ́ lójoojúmọ́. lálẹ́kùn tàzàkà. sẹ́yìn náà máa lò lóríṣiríṣi. Olúwa. bẹ́ẹ̀ fẹ́ ṣe birthday anything tẹ́ fẹ́ ṣe ẹ pè mí Ìmáàmù Shafihin Taofeek ọmọ Olapade o. lórí mi ni ẹ̀ ń gbọ́ ẹ bá mi download ẹ̀ kẹ́ ẹ máa lọ ẹ dára tó bá wù yín sí. ẹ̀sìn ká o. ayayaya. ìdí Ọlápàdé àforí pẹ́sìn ká forí ṣèṣì lọ fáwọn tó yòye bá lè fi kọ́kọ́ pé ìyára. ẹ dákun èèyàn mi mò ń bọ̀ o. mò ń ṣe àwọn
ètò kan lọ́ọ̀ni kó lè bá àjọ ara wọn. àtàwọn tí mo tó. tá a bá ní a máa sọ̀rọ̀ nípa tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n ẹ jẹ́ ní dókè lọ́nkì kọ́ lọ polówó náà kí n kúrò yanjú nǹkan kan. lórí ìpolówó tẹ̀rí yẹn náà làgùn mu o. ẹ̀yin tẹ́ bá wà ní other country tẹ́ fẹ́ polówó ọjà yín ẹ súnmọ́ wá ń bí a lè bá yín polówó ilẹ̀ àbí ilé o àbí mọ́tò o. ọlọ́run àṣẹdá. fáǹfààní ẹ̀yin tẹ́ ń bá lọ mẹ́ka 2020 kìíní 2027 àbí múra gbogbo mọ́ǹtì ẹ pè wá sórí nọ́mbà wa iléeṣẹ́ wa ní àgbẹ̀yìn débẹ̀. pẹ̀lú mọ́tò dáhùn. bá dókè lọ́nà mú bọ̀. pẹ̀lú àkóso. àjàdùkú kọjá àmórí kan fìwà bá a bá rẹ̀ ní ká sọ fún ààrẹ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umra iléeṣẹ́ àlìbárákàtù nílá ẹ̀ ní kẹ́ ẹ bá lọ iléeṣẹ́ tó kà màmá iléeṣẹ́ tó yọrantí iléeṣẹ́ tó ṣe é fọkàntán bá a bá wọn lọ sí hajj tàbí umra ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ pérépéré òtẹ́ẹ̀lì tó súnmọ́ kàábà lẹ́ máa dé sí ẹ ó bá wọn àfa àgbààgbà pàdé níbẹ̀ tí wọ́n máa bọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa àlìbárákàtù nílá ìwọ àjákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana Ghana ọ́fíìsì wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abẹ́òkúta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesanya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nàìjíríà nọ́mbà rẹ̀ +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí. àǹfààní ti ṣí kalẹ̀ sí láti lè wá rẹ́gísítà pẹ̀lú padà ẹ káàbọ̀ padà sórí ìkànnì KTV kárí sórí ètò yìí ètò wa ẹwà èdè àti àṣà ilẹ̀ Yorùbá àti mọ́ ń gbéra wa lárugẹ tá a fi kalẹ̀ sí Accra Ghana yẹn nílùú Ghana ń bí Accra làwà o alájò kan ní ṣe tùrọ̀tùrọ̀ station ibẹ̀ làwà o. anita bá ní a máa sọ̀rọ̀ nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀dá tó bá jójú lọ́wọ́ ọmọ Yorùbá á máa ta sínú tí ń jẹ́ àìgbogbo ẹ̀sìn pátápátá ṣùgbọ́n tá a bá ní a máa sọ̀rọ̀ ń pojú lọ́wọ́ ọmọ Yorùbá tó dáńtọ́ tó dára tá a lè sọ pé ọmọ Yorùbá lélẹ́yìí tó o bá ti ń jọ́ ọmọ Yorùbá ẹ̀sìn kẹ́sìn tó léwu kó wà wọ́n bẹ́ẹ̀ nìkan bú ẹ̀sìn kan o. látara ẹni kó máa sáré. sẹ́ẹ̀rì tá a bá ní a máa sọ̀rọ̀ ká bẹ́ràn wí mùsùlùmí ni mí àáfàá ni mí. òjò ti táyé. bẹ́ẹ̀ ni akéwu àtúnkàwé akọ́ṣẹ́ òótọ́ ohun a máa bá àwọn àáfàá kan pé wọn àṣìṣe àwa níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ bíi 4-5 bẹ lọ́wọ́ wa. àwa náà dẹ́ka ìwé bó bèrè pé what's your name? Màá sọ fún mi, my name is Taofeek ló tún kú. ó dẹ̀ sọ́lédè lárúbáwá ismuka ismi Muhammadu Taofeek Muhammadu Shafihin. sọ́lédè ìlú míì náà ti ń bá gbọ́ màá sọ sọ́lédè bíi 5 máa gbọ́ màá sọ fún ọ. Ana atakallam bil-lughati al-arabiyya. Ana understand English very well. Pẹ̀lú pé o tiẹ̀ pọ̀ atata ń tó tó. Àwọn sọ pé kò gbọ́ pa mi nkúrọ̀ ni òwò bá ní o bá sọ pé àwọn tún kì í mú mọ́ tó sọ. pẹ̀lú padàkà pàṣẹ abẹ́rẹ́ ló kú sọ mo jẹ́ bàrà ti gbèsè. ó màá tètè ya gbèsè mi sọ̀rọ̀. mo bá dẹ̀ fèdè fọ̀ lédè Yorùbá náà tó lè da àwọn àgbàlagbà wọn bí wà ń lé torí pé kò sẹ́ni tí wọn bí ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n àfa làwáyà mùsùlùmí ni wá tẹ́nítẹ́ní tèkísà ń ta àtàn. sórí sí ò fàjà ìwọ tó o bá lágbọ́yé ló mọ bẹ́ẹ̀ nìkan jà. tá a bá ní aṣọ yípa afẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀sìn mùsùlùmí àtẹ̀sìn Kristen. ẹ̀sìn mùsùlùmí àtẹ̀sìn Kristen ọgbà kan ni mò ń bọ̀. aráyé ọgbà kan ní ẹ̀sìn kọ̀ọ̀kan. tó ń lọ sí mẹ́ta ẹnabá. ẹlẹ́sìn
ẹlẹ́sìn mùsùlùmí ó máa wọnú ọgbà ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹlẹ́sìn kírísítẹ́nì ó máa wọnú ọgbà ẹ̀sìn mùsùlùmí mùsùlùmí ó máa wọnú ọgbà ẹ̀sìn kíni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta sá àmọ́ wọnú ara wa ilé iṣẹ́ bẹ́ẹ̀ bá wá lẹ́ẹ̀fẹ́ wọnú ẹ̀ ẹ já lọ síbi ìpìlẹ̀ arákùnrin kan bẹ wọ́n pè ní MC Sam bàmàdé sọ́yà lórí TikTok mo ti rí pẹ̀lú orin tó kọ jáde pẹ̀lú ìmọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam sọ̀rọ̀ sáwọn mùsùlùmí mi ò rí ẹ bá wí nítorí pé wọ́n ní ẹ má bínú omi ìpín lájà ò bá jẹ́ ò bá rí kì í ṣe kíni kì í gbó lùgànà túmọ̀ ní pé bá a bá rí àní sọ kábìrú kìí sọ̀rọ̀ sí yan o lẹ́gọ́nù wọ́n bẹ̀yàn sọ̀rọ̀ sí mi ní dá lóhùn ṣùgbọ́n èmi máa ń tayé yanjú ẹ̀ ní nítorí pé lọ. gbogbo àwa tá a wà ńlẹ̀ lónìí báyìí tá a bá ń jẹ́ èèyàn lénìí ń pa àwé kíkà bá bá ń jẹ́ èèyàn bíi sọ̀rọ̀sọ̀rọ̀ àbá bá ń jẹ́ èèyàn nínú ayé iṣẹ́ ọwọ́ wa kọ́ àwọn bàbá wa ló ṣe é kalẹ̀ wọ̀. bàbá wa ní àmọ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí báwo ló ṣe gbòòrò gan lẹ̀ Yorùbá òótọ́ ẹ̀sìn mùsùlùmí bá ẹ̀sìn àbáláyéláyé ni confam ni àbá àti wèrè wàlẹ́ èmi gan máa ń bẹ̀ nítorí pé ànábì wa Muhammad náà sọ́nù Al-Qur'an inú hadith ó ní al-Islam garbiyya fasayakunu kama bada ó ní ẹ̀sìn Islam ẹ̀sìn àbáláyé ẹ̀sìn kí ni ẹ̀sìn àjòjì ni òun ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ hadith sọ bẹ́ẹ̀ ó ṣe dáadáa fasayakunu kama bada yóò sì padà náà lọ ní mídù náà ni ó lọ yóò fi àwọn ẹ̀sìn yòókù bẹ́ẹ̀ náà ni ó fẹ́ wá píìkì àwọn tí ó píìkì kó dẹ̀ máa lọ ni ẹ̀ ń pé báìbù náà sọ pé pípọ̀ ni a pè díẹ̀ náà ni a ó rí yìí bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn àbáláyé náà sọ yìí pé ẹ bá mi láyé ni o gbogbo yín pátápátá sẹ́yìn pé mẹ́tẹ̀ẹ̀ta ló sọ̀rọ̀ gbogbo alágbà pé ẹ̀sìn àbáláyé is ẹ̀sìn àbáláyé ẹ̀sìn mùsùlùmí and ẹ̀sìn mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ̀sìn Christianity ẹ̀sìn Christianity. MC Sam Olapade ń bá ń worú orúkọ tí wọ́n kọ síbẹ̀ mo rí pé orúkọ Christian ni ṣùgbọ́n mo rí pé oníṣẹ̀ṣe nìyí Olapade ẹ dákun tẹ́ ẹ bá wà nítòsí ẹ lè a lè jọ sọ̀rọ̀ lórí ìkíní ṣùgbọ́n kò fàjà o mo kò fẹ́ la àwọn àlàyé kankan lè gbọ́ nítorí pé wọ́n ní tá bá ṣe kí ni tá bá kò síbi tí ò sí mistake ń bẹ̀. àwọn tó ṣùgbọ́n tí lọ síbẹ̀ yẹn gbogbo àwọn èèyàn ti rí orin náà dáadáa wọ́n ló ń jà rìnrìn nílẹ̀ Nàìjíríà ó dẹ̀ ń jà rìnrìn lórí TikTok ẹni sọ̀rọ̀ pọ̀ mo lè play díẹ̀ fún yín bẹ̀. àkọ́kọ́ tá bá ní àmọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà gan ti ń baṣẹ́ àwọn bàbá wa tí wọ́n ṣe lákọ̀ọ́kọ́ jẹ́ kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni wípé àwọn bàbá jọ̀hún àwọn àáfàá wa àgbààgbà jọ̀hún ọgbọ́n wo ni wọ́n lò ìmọ̀ wo ni wọ́n lò wọ́n fi di pé wọ́n ń fi ìfẹ́ lò pẹ̀lú àwọn bàbá wa oníṣẹ̀ṣe àkọ́kọ́ nígbà tẹ́sìn Islam dé ó bá gbogbo àwọn ilẹ̀ Yorùbá pátápátá inú ẹ̀sìn ìṣẹ̀ṣe ni bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà tó lè wò tó gbà wọlé àwọn tó gbé ẹ̀sìn náà wọlé ó ṣàlàyé ẹ̀ fáwọn bàbá wa náà wọ́n dẹ̀ ní kálukú ó máa ṣe wọ́n kálukú sí wọ́n gbà wọ́n accept wọ́n fìfẹ́ bára wọn lò wọ́n ń fẹ́ra wọn wọ́n ń bímọ fúnra wọn. ibẹ̀ lẹ ti rí i pé àwọn tó gbà nù àwọn bàbá oníṣẹ̀ṣe àná ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n accept láti ṣe kíni láti jẹ́ mùsùlùmí ìgbà tí wọ́n wá accept láti jẹ́ mùsùlùmí tán wọ́n ń gba orúkọ mùsùlùmí wọ́n ń sọ orúkọ mùsùlùmí gbà náà wọ́n bá wá sọ orúkọ mùsùlùmí àwọn náà ó fi orúkọ tó jẹ́ ti ìṣẹ̀ṣe kún bíi kíni Ọlápàdé Àṣàkẹ́ kọ́mọ́ bá gbàgbé ibi tí òǹkálukú ti ń bọ̀ kò sí tó burú mbẹ̀ wọ́n bá mi bí àwọn àáfàá àjọ ńlẹ̀ yìí àtàwọn bàbá wa àjọ ìfẹ́ wo ló ń bẹ́nu wọn tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi di pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn pé wọ́n fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn oní ìbílẹ̀ di mùsùlùmí lẹ́fì máa rí i pé Ifáyẹmí yóò dẹ̀ máa jẹ́ Tajudini Ifáyẹmí àbí kó máa jẹ́ Ibrahim Ògúnwálé àbí kó máa jẹ́ Sàdíà Èsúbìyí wọn àgbàgbé ìpìlẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti wọnú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ta ti wọnú ara wa bàbá wa ń bára wa jà lẹ́nì ara wa là ń bá jà nítorí pàwọn náà lára wa o. dúró tọmọ rẹ ibi tí mo ti wá lọ́nbẹ̀ ni wípé. ajẹ́rè ni lọ́la mú ọmọ oníṣẹ́ ńlá ìjà yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí mi. ìrọ̀sùlù. torí pé mo ní mùsùlùmí ni mí. ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí mi. olùbìlẹ̀jẹ́ náà ni wá o. látara wípé ẹlòmíì ò ní ìmọ̀dé ní tó gbé lọ́wọ́. ẹ̀jẹ̀ fi ń dalẹ̀ ayé rú. ẹ̀sìn fàjà. ọlọ́run kan sọ nínú Al-Qur'an pé kúlìyà ayyuhal kafirun. لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدت لكم دينكم ولي دين. ẹ̀sìn tiyín ẹ̀sìn tèmi. máa ṣẹ̀sìn tí ò lè fàyàn wà lìjánà. ó bá sọ fún yàn pé ó ṣẹ̀sìn Islam tó bá ṣe ó bá ẹ ṣe ni bí ó bá ṣe fílẹ̀. ó bá ní ó kírun tó bá kí tí ò bá dẹ̀ kí fílẹ̀ lẹ̀. èmi èé compulsory pé kó kírun o. bí
bísímìlá ẹ̀ wá kírun ẹja wá kí. Má dààmú mi lórí èyí tí mò ń kí. Mi ní dààmú ẹ̀ tó bá ń ṣe tiẹ̀ jókòó kálukú máa bá tiẹ̀ lọ. Lẹ́yìn ò bá wá bọ̀ ṣẹ̀sìn tó ń ṣe ṣé dandan ni kò sọ pé ọmọ náà ni. Ìwọ kan tó gbé lọ́wọ́ sọ ti wà ní jẹ́nà bí. Lórí tá a máa fa nǹkan tí ò yẹ ká fà tá a máa fà á mọ́ra wa lọ́wọ́. Àwọn ìpìlẹ̀ tí wọ́n ti to foundation dáadáa nítorí ẹ̀sìn àdẹ̀fẹ́ bàjẹ́. Irú ẹni tá à ń pè ní MC Sam yìí tí ò bá rí kò ní wí náà. Ọ̀pọ̀lọpọ̀ ìlọ́ọ̀tì ló ti ṣẹlẹ̀ tó ṣe yí pé wọ́n bá fẹ́ wí bí wọ́n á ní mùsùlùmí ni. Ẹ mọ̀ pé mi tí mò ń sọ̀rọ̀ mùsùlùmí ni mí àfáà ni mí o. Wọ́n bá fẹ́ wí lọ́tún wọn á máa ní mùsùlùmí ni. Lẹ́yìn bá wo gbogbo ẹ̀ lọ́nà ní àwọn orin kan tó kọ ọ̀rọ̀ ń pa pé Boko Haram kìíní kẹ́yìn. Ó lè jẹ́ Boko Haram kí wọ́n jẹ́ mùsùlùmí o ṣùgbọ́n ibi tó ti lọ ń bẹ̀ ni wípé ìjẹ́ Boko Haram sọ ọmọ Nàìjíríà ni. Tó bá jọ ọmọ Nàìjíríà ní táwọn àfáà Nàìjíríà ni. Ẹ bá lọ wo ní àwọn Boko Haram àwọn kidnapper yìí. Ẹ rọpọlọpọ nínú wọn lè jẹ́ mùsùlùmí lóòótọ́ wọ ẹ̀ẹ́dẹ̀ rí Crsten nínú wọn ẹ̀tún oníṣẹ̀ṣẹ̀ náà láàrin wọn. Tó ti mọ̀ yí pé gbogbo àwọn tó ń tà ń sọ yìí ó lè jẹ́ mùsùlùmí ni wọ́n lóòótọ́ wọn kì í sara tiwa ń bì sílé ní kẹ́ẹ̀jẹ́ àsọ̀rọ̀ ń parẹ́. Kò sí tó ń ṣẹlẹ̀ nípa ìjà tí wọ́n ń jà káàkiri nípa ẹ̀sìn nínú àwọn Yorùbá Nàìjíríà gan dùn mọ́ àbí nínú àwọn àfáà mùsùlùmí Nàìjíríà inú wa ò dùn sí. Bàbá ní àwa máa sọ̀rọ̀ nípa àwọn tó ń fọmọ́ ṣẹ́sù àbáwọn tó ń jiyàn gbé àbáwọn tó ń pààyàn ṣe ritual. Òótọ́ ilé rà àfáà ń bẹ̀ lóòótọ́ o bẹ́ẹ̀ tí ń rà àfáà náà lẹ́ẹ̀mọ̀ róníṣẹ̀ṣe lẹ́ẹ̀mọ̀ rí pásítọ̀ àbí ẹlẹ́sìn Christianity ó wọnú ara wọn náà ní lágbà. Ṣùgbọ́n ẹni Ọlọ́run bá pè tó bá jẹ́ mùsùlùmí gidi kọ̀ǹfàmù mùsùlùmí ẹni Ọlọ́run ẹ̀ ní rí níbẹ̀ o. Tọ́bí mo ti lọ́nbẹ̀ ni wípé tá a bá wá ní afẹ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn. Àwọn tó jẹ́ ìpìlẹ̀ náà tó aṣọ di mùsùlùmí náà là ń bára wá jà. Èyí tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe ẹjọ́ ẹjẹ́ á ní sùúrù. Òótọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ táwọn èèyàn ti ń ṣe kí n tó ń fa ìjà tó ń fa wàhálà àbí tí wọ́n ṣe. Alólórí nílùú Nàìjíríà àáfàá tó bá bú oníṣẹ̀ṣe ẹ rìpọ́ọ̀tù ẹ̀ fún gọ́fìmẹ̀ntì kí wọ́n dá sẹ̀ríà fún. Oríire wọlé. Tó bá wá rí àáfàá bí mùsùlùmí kan tó bá ṣe tí ò dá sí ẹnu ẹ̀sìn rẹ̀ àbẹ́sìn Christianity ló ṣe sí. Ilé iṣẹ́. Ẹ nídìí ẹ máa fi ti tara tiẹ̀ kẹ́ ẹ fi máa bú gbogbo àwọn yòókù. Ìlú Ghana. Ẹ rìpọ́ọ̀tù onítọ̀hún fún ìjọba. Ìjọba dá sẹ̀ríà fún kó máa gbẹ̀wọ̀n lọ. Bàbá dẹ̀rọ oníṣẹ̀ṣe náà tó bá ṣe bẹ́ẹ̀ sínú ẹ̀sìn kan. Tó bá ṣe. Wọ́n rìpọ́ọ̀tù náà fún ìjọba. Kó náà máa gbẹ̀wọ̀n lọ bẹ́ẹ̀. Tófin bá ti wà. Kò sẹ́ni tí ò mú. Èmi ò bẹ́ nìkan jàjẹ́ ẹ̀sìn. MC Sam ẹ̀yin náà ń gbìyànjú pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní. Ẹ má jẹ́ kí epo tẹ̀ ń ta yìí ẹ má jẹ́ ó ta sí gbogbo àwọn ará ilé abẹnitẹ́ ìfẹ́ lára o. Bàbá ni a wo ẹ̀yin náà ẹlẹ́sìn Crsten níyìn wàhálà ó kàn yẹ pé ìpìlẹ̀ ìṣẹ̀ṣe ni. Ẹ lè ti torí ẹ̀kẹ́ mọ́ bú bàbá tó bá jẹ́ lẹ́sìn Crsten tó jẹ́ pé kò kú òun bẹ́ẹ̀ nínú àwọn ẹbí. Ẹ bá wa sọ yìí pé ẹ fẹ́ jù kò sọ́jà yóò bára alẹ́ ẹni o. Mo ti lọ ń bẹ̀ ni pé àáfàá tó bá ta kò yín ó ní ẹ sọ̀rọ̀ báwo ni ká ẹ sọ̀rọ̀ sí. Ó ní ká ẹ rìpọ́ọ̀tù fún ìjọba. Ìjọba wọ́n bí léèrè pé kí ló rí lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́. Àwọn ẹlẹ́sìn Christianity náà bẹ́ẹ̀ bá rí mùsùlùmí kan tó bá takò yín abẹ́ bá rà àfáà kan tó bá ṣe ní tí ò yẹ ó ṣe ó jẹ́ pé ó takò yín rìpọ́ọ̀tù ẹ̀ fúnjọba. Kẹ́ wá pe àwọn olórí ẹ̀sìn mùsùlùmí pé ẹni báyìí inú àwọn mùsùlùmí o ó ṣe báyìí ó dá mi lójú pé àwọn aṣíwájú wa nú ẹ̀sìn mùsùlùmí náà wọ́n á sọ̀pọ́ọ̀tì yín pé ẹ dájọ́ tó bá wù yín fún torí pé anybody ò rán níṣẹ́. Ẹbí wọn ti lọ ní wípé ẹ̀sìn kò fàjà o ẹ̀sìn ò fàjà. Bá ní mọ play orin tí ẹni yìí play orin náà lágbára pọ̀ mọ́ mi nídìí kí n play ẹ̀ má ká yanjú nǹkan tó ń bẹ́ńlẹ̀ lèmi fẹ́ sọ̀rọ̀ bá. Tóró ń kálukú ti rí orin náà bó ṣe ń lọ. Nítorí pé ọ̀rọ̀ tẹ́ni sọ tí ń bá ní tẹnubọ̀ kò sí mùsùlùmí tí ò ká lára ṣùgbọ́n ẹ mọ̀jẹ̀ àtúntọ̀ pé àtún play rẹ̀ mọ́. Èyí tó ń bẹ́ńbẹ̀ ni wípé gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá tó jẹ́ tìbílẹ̀ èmi tí mò ń dúró ìbẹ́ bá wọlé tiwa náà kò sí òòṣà tí ò sí ń bẹ̀ o. Bàbá ni a máa sọ̀dílé ìyá àbídìlé bàbá ó pọ̀ dáadáa. Kódà tẹ bá dé Ìjẹ̀rò Èkìtì ìlú Èyí bí wọ́n ń sọdún Ògún lọ́wọ́ níbẹ̀ báyìí sìn. Ọlọ́run tẹ bá dọ́dọ̀ ọba wa kábíyèsí Ajérò. Ẹ sọ pé ọmọ kan bẹ wọ́n pè ní àfáà Taofeek ń dilé wọ́n ń jilé Ìjẹ̀rò. Wọ́n máa ní ọmọ àwọn ni. Ní a máa bá bàbá kábíyèsí sọ kábíyèsí olùjẹ̀rò. Ọba wa ní ìlú Ìjẹ̀rò Èkìtì. Bí mo ti lọ ń bẹ̀ ni pé wọ́n à ń létí tó
torí pé mo jẹ́ mùsùlùmí mo sọ pé mo wá jèrò mọ́ ẹ tí gbọ́ mi yé wọ́n bá dẹ̀ ń ṣe ọdún kínní wọn ọdún ìlàsù tí wọ́n máa ń ṣe àsìkò gbanilọ́lúdé tèmi máa ń bọ́ sí ńgbà tèmi wà ní skul ńgbà tí mo wà ń lé kéwù tí n bá lọ́lọ́dé lọ́dọ̀ mọ̀mọ́ mi ń bẹ̀ wá ní sẹ́ mo wá ilé Ògún ni ọdún kan mo wá lọ síbẹ̀ mo lọ sí Jèrò Èkìtì ó wá tó àsìkò tí wọ́n ń ṣe ọdún ìlàsù ọdún Ògún tí ò bá yí ọ dáadáa àní inú ìdílé tiwa gẹ́gẹ́ ni wọ́n ti ń gbé akọ eégún tí wọ́n ń gbé ìdílé yémi ní Jèrò Èkìtì ó sọ pé mò ń sọ èdè Èkìtì ibẹ̀ ni wọ́n ti ń gbé akọ eégún àti Òsùn kó lè yé dáadáa ìgbé mi nìkan ni mùsùlùmí níbẹ̀ àwọn míì lè ti jẹ́ mùsùlùmí o mo padà gbọ́ sítórì pé ìpìlẹ̀ wọn gẹ́gẹ́ mùsùlùmí ni wọ́n níbi mo ti wá lọ́nbẹ̀ ni pé làkúndì nìkun wàlìyẹ̀dì wọ́n ń ṣe ẹ̀sìn tiwọn èmi náà ń ṣe tèmi kódà wọ́n ṣe abọ́ tèmi everything wọ́n ṣe lọ́tọ̀ wọ́n sáà lè yọ mí kò ná ọmọ wọn kí wọ́n sọ pé torí pé wọ́n jẹ́ ẹlẹ́sìn èèyàn àbáláyé kí wọ́n á lé gbogbo wọn pé àmọ́ ìmìlẹ̀ ń lọ sọ́dọ̀ wọn mọ́ wá ìtọ́lọ̀ fi mú ànábì Muhammad jáde nínú ìdílé abọ̀rìṣà ibi tẹ́ ti máa rò ní pé ìjẹ̀sìn tá à ń jà kò ní mínì kò nítumọ̀ bá a sin Ọlọ́run ọba bá a sin Ọlọ́run sinra rẹ̀ àwa là ń dààmú ara wa bá a yọ̀bọ̀n tira wa ń sìn tá à ń para wa káàkiri torí ẹ̀sìn tó sọ fún yín páwọn tó ń bọ̀ lẹ́yìn òní ṣera wọn òní ṣẹ̀sìn mí ni a ti wọnú ara kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí generation tí wá ń sìn la lè bára wa jà àwọn tó ń bọ̀ lẹ́yìn ò lè bára wọn jà o àti pé lárẹ́jọ́ tó táyé ti ń jáyé la ti ń jàjẹ́ ẹ̀sìn wọ́n bọ́dá wa MC Sam ẹjọ́ ẹ ṣe sùúrù ẹ má jẹ́ káwọn èèyàn orí yín gbámú lóhùn ẹ̀pìn tí mo sọ ń bẹ̀ ni pé káwọn èèyàn má máa rí tí ń wí ohun tẹ́ bá rí tí ò bá dára àwọn olórí ń bẹ́nu àgbà àṣẹṣe dáadáa tó ṣe pé wọ́n lè rìpọ́ọ̀tù ẹni àáfà tó bá ti wùwàkiwà tí ò tẹ́yìn lọ́rùn ẹ rìpọ́ọ̀tù ẹ̀ fún ìjọba Nàìjíríà àwọn ìjọba Nàìjíríà ń pò lórí àwọn mùsùlùmí sáádẹ̀ bí wọ́n lè pé inú yín kan ṣe báyìí ó dá mi lójú pé àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn Islam náà wọ́n sọ fún yín pé àwọn òòràn níṣẹ́ o ajẹ́ pé kó máa dáyà àti ẹ̀jẹ̀ nù pé ìta ìṣe lọ́wọ́ yìí ọ̀rọ̀ yìí pọ̀ jù wàláhì ó pọ̀ àwọn nǹkan tẹ́ ẹ sọ lóríṣiríṣi ìfẹ́ play ẹ̀ kò dẹ̀ nídìí kí n play ẹ̀ ẹ lọ ṣe sùúrù ẹ bá wa sọ yìí pé ẹ fẹ́ máa continue bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n yá yín lọ́gbọ̀n kan ká wá sọ pé yìí sọ pé bẹ́ẹ̀ ṣe jẹ́ kírísítẹ́nì tẹ́ wá sọ pé ẹ̀ ṣe kírísítẹ́nì máa yìí torí mo rí pé ńgbà tí ẹ̀ ń ṣe TikTok ń jẹta ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó jẹ́ mùsùlùmí náà wọ́n fẹ́ yí orúkọ wọn padà sí ẹ̀sìn ibòmí sí ẹ̀sìn àbáláyé pé báwọn làwọn ṣe fẹ́ yọ kò sí pọ́blẹ́mù bẹ́ẹ̀ ó ṣe yọ gbogbo wa náà kọ́ la máa jẹ́ mùsùlùmí gbogbo wa kọ́ la máa jẹ́ oníṣẹ̀ṣe gbogbo wa kọ́ la máa jẹ́ lẹ́sìn Christianity a máa bára wa jà nìkan ni ò dá ẹ jẹ́ ń já yín sí bí gbogbo wa bá jẹ́ mùsùlùmí délẹ̀ gbogbo wa kọ́ la wọlé ọlá Ọlọ́run ọba bí gbogbo wa bá jẹ́ lẹ́sìn Christianity délẹ̀ gbogbo wa kọ́ la wọ ọ̀run rere bí gbogbo wa bá wá jẹ́ oníṣẹ̀ṣe délẹ̀ gbogbo wa kọ́ la máa tẹ̀lé kí ni gbogbo wa kọ́ la máa wọ ibi táwọn olóríṣà mọ̀ tó mọ̀ pé eléyìí lọ ọ̀run rere o ó ń kálukú wa kàn ń gbẹnu jó ní MC Sham ẹjọ́ òfọlọ́nbẹ ọmọ kékeré lèmi àti yín o àwọn ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn èèyàn lè máa sọ pé ó dáa bẹ́ẹ̀ ó dáa lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe nítorí pé títí tó bá gbọ́ àwọn ará wọn wàhálà táwọn mùsùlùmí kan ti dálẹ̀ bẹ́ẹ̀ sì wá ń sọ́nà àwọn ẹlẹ́sìn àbáláyé míì náà dá nǹkan míì lẹ́ o tá a bá tiẹ̀ ní a máa sọ̀rọ̀ nípa ìṣìn ìṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe gbìyànjú díẹ̀ látara pé wọn èyí sábà dáhùn tí wọ́n bá ń sọ tí ò dá ń pa ẹ̀sìn wọn mo rí dáadáa ìpinnu ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn ìbílẹ̀ wọn èyí sábà fọ̀hún báwọn èèyàn bá ń ṣe nǹkan tí ò tẹ́ wọn lọ́rùn wàláì tó bá fi mọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ sọ̀rọ̀ nǹkan yẹn ti dójú kínní nìyẹn nítorí pé ẹlẹ́sìn ìbílẹ̀ àtẹlẹ́sìn mùsùlùmí pọ̀ nú ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó pọ̀ gan ó fa sábàbí tí wọn èyí fẹ́ fi sọ̀rọ̀ mo dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹlẹ́sìn Christianity àti mùsùlùmí nìkan náà máa ń ta síra wọn jù kò sí tí wọ́n lè sọ fẹ́lẹ́sìn ìṣẹ̀ṣe wọn à ní sọ̀rọ̀ o ohun tó fi mú ìtẹ́ fi sọ̀rọ̀ yìí ó wá lè rọrùn ká ẹ lè rú olùgbèjà ẹ jẹ́ kí àwọn olórí ó sọ̀rọ̀ ní tí ò bá tẹ́ yín lọ́rùn ṣùgbọ́n bí mo fẹ́ kẹ́ ẹ fàyọ́nù àwọn àwo tẹ̀ ṣe jáde ẹ kọ àwo kan jáde tẹ́ sọ yí pé àwọn Boko Haram àwọn kinní kan ìlú kan tí wọ́n ti ń para wọn wọ́n ìjà sọ̀rọ̀ nípa àwọn èèyàn wọ́n lè jẹ́ mùsùlùmí lóòótọ́ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ nípa àwọn mùsùlùmí ìlú yín àwọn àáfàá ìlú yín tí wọ́n bá ń ṣe ní tí ò dáa tá a bá ní a máa tako yẹn gbogbo àgbáyé lẹ̀ ń bá jà ẹ̀ sáà lè gbìyànjú pé ká ẹ lọ ẹlẹ́ Mẹ́kà wípé ẹ fẹ́ máa bú ànábì wọn ẹ bá délẹ̀ Mẹ́kà bẹ́ẹ̀ bá bú Muhammad bẹ́ẹ̀ àwọn ò dáṣẹ̀ rí àtiwọn lọ́dọ̀ wọn ni sẹ́ni pé kò kan lẹ̀ Yorùbá èyí tó bá ń ṣẹlẹ̀ láàrin ara wa ni ẹjẹ́ bára wa wí
nítorí pé ìjà ò yẹ wá nù lẹ̀ Nàìjíríà o à ń jẹ kuru kó tán láwùjọ àtúngbọ̀nwọ́ rẹ̀ bẹ̀ ni tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe wá wà yìí ẹ lólùfẹ́ tó pọ̀ jaburata ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe míì lè sọ pé àwọn òràn yín ṣẹ́ àwọn míì dẹ̀ lè sọ̀pọ́ọ̀tì yín ṣùgbọ́n ẹ má jẹ́ àfi ẹ̀jẹ̀ ọmọ kékeré ẹ má jẹ́ àfi sọ̀rọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbàlagbà oníṣẹ̀ṣe ìtọ́jú tó péye wọ́n rí èlọ́ọ̀tì tí wọ́n sọ̀rọ̀ àwọn míì dẹ̀ ń sọ̀rọ̀ láti yanjú ẹ̀ òótọ́ ẹ̀yin ọ̀dọ́ náà lẹ máa gbé nǹkan lárugẹ gbé ẹja fọwọ́ ìjọba tó láì wò bóyá àwọn nǹkan tó ń ṣe nǹkan àwọn tó ń ṣe nǹkan inú mùsùlùmí ǹjẹ́ àwọn àáfàá Nàìjíríà ran wọn ń ṣe bẹ́ẹ̀ bá wá ra àáfàá kan tó jẹ́ àgbà àáfàá tó wá ń takò yín lórí ń tẹ́ ẹ sọ àbọ̀ náà bá ń sọpọ́ọ̀tì ẹ rìpọ́ọ̀tì ẹ̀ fún ìjọba Nàìjíríà wọ́n lè ṣe kíni wọ́n lè dá sẹ̀rí àbí kí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ bákan náà ẹ wá rántí pé òfin tó mú mùsùlùmí náà ló mú ẹlẹ́sìn Christianity òun náà ló dẹ̀ mú ẹlẹ́sìn ìṣẹ̀sìn tá a bá ní a máa ṣe ká túká kò sẹ́ni tẹ́ máa tú ìdílé rẹ̀ tẹ́ ní bẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ̀ wọ́n kò sẹ́ni tẹ́ jẹ́ máa tú ìdílé rẹ̀ tá a fi ní bá nǹkan tá a ní bá pé gbogbo wa ara ọ̀kan náà ni wá. bàbá wa ní a máa sọ̀rọ̀ nípa ewé àtegbò ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti sọ ewé àtegbò di pé àwọn oníṣẹ̀ṣe nìkan ni wọ́n ní o. sẹ́ẹ̀rẹ̀ ewé àtegbò gbogbo wa lajọ ní pátápátá ṣùgbọ́n torí pé fúnra wa la mọ̀ọ́mọ̀ sọ pé tẹ́ ẹ bá ti rẹ́ni tó bá di jẹ́wé ẹ̀sìn Islam gbọ́dọ̀ jẹ́wé tani sọ pé ẹ̀sìn Islam gbọ́dọ̀ máa jẹ́wé ẹ̀sìn Islam ń lo tùràrí tá ń lò ìbéwé ni wọ́n fi ṣe tàdá tá ń lò ìbéwé ni wọ́n fi ṣe àwọn ìwé tí wọ́n fi kọ Kùránì sí ibi ewé ni wọ́n ṣe kí ni ewé náà ni wọ́n kọ sí ni wọ́n kọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ewé náà ni wọ́n papọ̀ tó fi wá di tá ń kọ kẹ́yọ́ sí lára ẹ má jẹ́ aṣọ nǹkan tí ò yẹ ká sọ dèwọ̀ ká má jẹ́ aṣọ dèwọ̀ fúnra wa o wọ́n ta bá ní a máa sọ̀rọ̀ nípa tí ń jẹ́ ewé àtegbò àwọn àyè kan bẹ tí mùsùlùmí ò gbọdọ̀ dé jù ni àwọn nǹkan kan bẹ tí wọn gbọdọ̀ ká mọ́ wa lọ́wọ́ ni wọ́n tán bá ti ń ká ọmọ lọ́wọ́ kò tí ń tàbùkù ẹ̀sìn tó wà. ìwárí àwọn oníṣẹ̀ṣe bá wí o ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí kan bẹ tó ṣe wípé àwa gangan la fa wàhálà tó ń ṣẹlẹ̀ yìí ẹlòmíín bẹ́nu àfáà tí ò lè ka kéwú kò lè ṣàdúà ó lọ máa béèrè àwọn àṣírí àwọn àgbàlagbà ó máa béèrè lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ó mọ̀ wípé fúnra ara rẹ ló fẹ́ dí ara rẹ ta ó lè ṣàdúà ó ń wọ́nà àjùmọ̀kọ́rọ́ tí wọ́n fi tètè lówó ìyẹn ló fa sábàbí táwọn kìíní fi wọ àwọn mùsùlùmí lára ọ̀pọ̀lọpọ̀ àfáà wọ́n lè gbà àwẹ̀ wọ́n lè ṣàdúà ọ̀nà kóyákóyá ni wọ́n wá ló fà á tó pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pọ̀ nu 419 eléyìí ní ẹ̀já bára wa wí nítorí wípé tó bá yẹ pé mùsùlùmí ni ọ́ lóòótọ́ yóò tẹ̀lé ànábì wa Muhammad ó yẹ sallallahu alaihi wasallam lo àṣírí tí ń bẹ nu Kùránì láti fi jẹ́ èèyàn ká má bàa ta sí ara wa àbí ká má bàa máa ṣe kíni ká má bàa máa tẹ ojú ara wa mọ́lẹ̀. báyìí tá a bá ní ọmọ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn gbogbo ayé ni o ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe tá à ń sọ yìí gbogbo ẹni tó di mùsùlùmí lénìí nílẹ̀ Yorùbá o ẹ̀sìn ìṣẹ̀ṣe tó jẹ́ ìbílẹ̀ ni gbogbo wa bá ń lé. ó ti mẹ́ mo sọ pé tá a bá lẹ̀ fẹ́ wá báyàn jà àbẹ̀ fẹ́ bú àwọn èèyàn ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ bí ẹni tẹ́ ń sọ̀rọ̀ sílé náà ni o. wọ́lá màmá tó bí ẹni tẹ́ ń sọ̀rọ̀ sí inú ilé àbá ń sọ̀rọ̀ sáwọn bàbá wa tí wọ́n accept àwọn àáfàá àkọ́kọ́. ìlọ́lá mú wọn pé ẹ̀sìn eléyìí ò ní ẹ má ṣe báyìí o ẹ̀sìn eléyìí ò ní ẹ má ṣe báyìí o. àwọn bàbá wa àgbààgbà nù ṣẹ̀ṣẹ̀ àkọ́kọ́ àwọn ni wọ́n ní sùúrù dáadáa tí wọ́n dẹ̀ gba àwọn mùsùlùmí láàyè tí wọ́n fi ń jẹ́ wọ́n máa sọmọ wọn lórúkọ mùsùlùmí kán máa fẹ́ mùsùlùmí. ó níbi tí wọ́n ń lọ wọ́n lè ní tó ti wá di pé gbogbo eegun ti wọnú ẹran ti wọnú eegun ẹja fẹ́ egun òtòlótó ẹ̀ẹ́dẹ̀já fi ìjọba ọwọ́ ìjọba tó bẹ́ẹ̀ bá rẹni tó bá ń sọ̀rọ̀ sí yín kọ́nà tí ò tọ́ abẹ́ni tó ń borúkọ ẹ̀sìn yín jẹ́ sẹ́ẹ̀mọ̀ yí pé mi ò bẹ̀sìn kankan jẹ́ báyìí ẹ rìpọ́ọ̀tù ẹ̀ fún ìjọba kíjọba tọwọ́ ọwọ́ òfin bọ̀ eléyìí ó lè jẹ́ kí oníkálukú ó sì kí ni kó ti ọwọ́ ọmọ ara rẹ̀ bọ́ aṣọ. Mr. MC Sham ẹ má bínú pé mò ń dárúkọ yín lórí ètò yìí prógámù yín tí mo wò ló jẹ́ kí n sọ̀rọ̀ ń pa ẹ̀ ní mo dẹ̀ mọ̀ pé nǹkan yìí máa fa ìjà láàrin ẹ̀sìn ìyẹn ló jẹ́ ń lọ opportunity ẹ̀ mo fẹ́ lo orin yín tẹ́lẹ̀ ṣùgbọ́n kò nídìí kí n lò ó nítorí pé ó ti wà ń ta tẹ́lẹ̀ ìyẹn máa ń fẹ́ kí nǹkan ó túbà kó tù ṣẹ ni gẹ́gẹ́ bí àṣà àwọn oníṣẹ̀ṣe a máa ń fẹ́ kí nǹkan ó ṣe kí ni kó rọrùn ni àyè tún fẹ́ kí nǹkan ó nira mọ́ ẹni tí tẹ bá ń ṣe gẹ́gẹ́ bí títí tẹ̀ ń ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ taranulé lẹ́rí mùsùlùmí àbá àfà báwọn èèyàn bá sọ̀rọ̀ tí bá ń dá ohun tọ̀ lóhùn
sáré. ó ń tọ̀ wọn ò mọ tí ń ṣe. Ó máa sáré. tó bá dán lójú tó bá mọ ibi tó ń lọ ẹ jẹ́ kí wọ́n máa bí Muhammad o ẹ jẹ́ kí wọ́n máa bú Ọlọ́run o bẹ́ẹ̀ ni o èèyàn lè bú Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ tèmi o lè bú ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ mi èyí tó bú yín ò débi tọ̀dọ̀ tèmi Ọlọ́run tó ń bú ò débi tọ̀dọ̀ tèmi mo understand tí mò ń ṣe níta nídìí mẹ́ ni àgbọ́yé la ní ìlú ṣùgbọ́n ká wá máa kọ̀ndẹ́mù ara wa ká máa jí káwọn tó ń ṣẹ̀sìn ká máa ní òdà òótọ́ tá a bá wọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé náà àgbáyé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láì rí yẹn ẹlòmíì ṣe tí ò dá lóòótọ́ ṣùgbọ́n tẹ́ bá wá wà wọn tá à ń pè mùsùlùmí ẹlòmíì ṣe mùsùlùmí o Pẹ̀lú fàdákà. wàhálà ẹlòmíì ṣe mùsùlùmí ó gbórúkọ mùsùlùmí lérí tó dẹ̀ ti yí padà Ó sọ ju wàrà. sọ gbogbo ohun tí ò yẹ kó ṣe ni ó máa ṣe Ẹrẹ́ ló kú ó sọ. èyí tí mò ń sọ ń bẹ̀ náà ni wípé ẹ̀yin àfáà wa tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo aṣọ funfun tá a wọ̀ yìí kó di mímọ́ Àgbà ló ń yá. nínú mùsùlùmí àwọn àkìkíyà mùsùlùmí wà tó yẹ pé wọn mú kànmọ́kàn o Lórí àwọn kan dẹ̀ ń bẹ wọ́n ń ṣẹ̀sìn mùsùlùmí wọ́n ń ṣẹ̀sìn ìṣẹ̀ṣe ọlọ́ọ̀gá. kó kẹ́nu wá wá lè tọrọ èyí náà jẹ́ a máa pera wa sákèsí ẹ pa àwọn aṣíwájú àwọn àfáà wa sákèsí torí pé gbogbo wa ti dọ̀kan o gbogbo wa ti dọ̀kan o ẹ má jẹ́ a ba ìpìlẹ̀ àwọn bàbá wa jẹ́ o ìfẹ́ yìí ni kẹ́jẹ́ ká fi máa ṣe ẹ wá èdè ìletò tẹ́ ń gbọ́ lọ́wọ́ lórí kìnìún Kaya TV Kaya rédíò. Ká ẹ máa bá mi ká lọ. broda wa MC Sam Ilé wọlé. àyè wà fún yín tẹ́ bá wà online ẹ dẹ̀ lè ṣe kí ni ẹ lè text message sí mi. Fẹ́ lọ. mo ń wo programu yìí ń jẹta mò wó dáadáa Ilé. orí bẹ́ẹ̀ ṣe kanra sọ̀rọ̀ Ìdósùn. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ́ ń sọ. Wọ́n ń bẹ nílùú mo Ghana. sọ̀rọ̀ kan nígbà mo bẹ̀rẹ̀ programu yìí pé nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn ìṣẹ̀ṣe nìkan ni wọ́n èé sábà jàánú èé sábà dáhùn èèyàn lóhùn ẹ bá àbùn ọ̀jọ̀ làwọn àní sọ̀rọ̀ Ẹ má. wọ ẹ̀sìn Muslim àti Christian Iná tẹ́. máa bá rí nǹkan àtàsíra wa búra wa àwọn oníṣẹ̀ṣe máa ń látẹ̀mọ́ra ẹ bá sọ̀rọ̀ ń sìn ó tó bẹ́ẹ̀ Aláṣẹ. ṣùgbọ́n tí mo fẹ́ ka ẹ ṣe ni pé ẹ fi ọ̀rọ̀ yìí sí ọwọ́ àwọn bàbá tó síwájú Ìjọ. àwọn àgbààgbà wo àwọn àgbààgbà tó jó oníṣẹ̀ṣe Lọ. èyí tí ò bá yé yín bẹ́ẹ̀ bá àfáà kan bá ṣe tí ò tẹ́ sí yín Tẹ́ bá ti. tó fẹ́ bẹ̀ sí yín jẹ́ Yàrá. lákòndí ní kún wálé ẹdí ẹ péjọba Nàìjíríà sí wọ́n dá ẹjọ́ táwọn ìjọba wá pé olórí àwa àfáà àwọn mùsùlùmí ó dá mi lójú pé àwọn àgbà àfáà mùsùlùmí ó sọ pé àwọn ọ̀rẹ́ ní bọ́ọ̀dì ń fẹ́ o òótọ́ ẹ̀sìn Islam sọ wípé ká jìnrere ẹ̀sìn Islam ká sọ fún wọn ká fa àwọn èèyàn sínú mùsùlùmí ìgbà ni o bá pè tí o bá ti ṣe wọn ni a fi tipátipá mú o torí pé láyé kan lọ́jọ́ nígbà ayé ànábì wa Muhammad Fẹ́ ń bẹ. Fẹ́ni mọ̀ lọ. àwọn tí ànábì Muhammad sọ̀rọ̀ tí wọ́n ń pè sínú ẹ̀sìn Islam àwọn oníṣẹ̀ṣe náà ni wọ́n wá di ọjọ́ kan ẹnìkan fẹ́ kírun wọ́n ti máa ń tẹ̀lé ànábì lọ kírun ẹ máa gbọ́ o ṣe mọ̀ pé ńgbà tọ́lọ́run ànábì fẹ́ gba ọtí lẹ́nu àwọn tí wọ́n mutí tí wọ́n já òmùtí ńgbà náà Wàyà kò sọ fún yín pé ẹni bá mutí yóò wọ́n náà wà ní mu. kò sọ fún yín pé ẹni bá ṣe ìná yóò kú Yẹ ìlú. kò sọ ó ní bànà bí ṣe ń sọ Zaka. bẹ́ẹ̀ ni Dàgbà. pẹ̀lẹ́pẹ̀lẹ́ lànà bí fi bá wọn ṣe Ẹ̀gbọ́n. ẹni tó mọ ọtí tó mú gòbí mẹ́wàá ànábì wa Muhammad sọ̀sọ́là kò sọ fún pé fi mẹ́wàá wálẹ̀ á sọ pé ọ̀rẹ́ wa nínú mẹ́wàá tó mú lọ́wọ́ yìí kò dẹ̀ dín ẹyọ kọkùn bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ náà ni títí tànàbí fi gbà lẹ́nu rẹ̀ ẹni tó dẹ̀ ń ṣe sìnà kò sọ fún pápẹ́rẹ́ tó ń ṣe ọlọ́run ò fẹ́ àwọn ẹ̀rọ wẹ̀lẹ̀ náà ló fi ń ṣe nǹkan fi ń kó láàrin ara wọn àwọn bàbá wa tí wọ́n gba ẹ̀sìn Islam láàyè ní ìpìlẹ̀ Mo ṣe bá. àwọn tó bá àfa wa àwọn àgbà àfa tán bá wọn sọ̀rọ̀ Àtàwọn. wọn à sọ gbogbo wọn pé èfèrí ni wọn à sọ pé ọmọ náà ni wọn Bẹ́ẹ̀ni tó. wọn bá wá pè wọn lọ́mọ náà Ó yẹ. àwa tá a dúró yìí náà inú bẹ́ẹ̀ náà wọ́n bí àwa náà báwo ni àwa náà ṣe fẹ́ wọnú ẹ̀sìn Islam tá a bá fi sùúrù tó ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Nàìjíríà Lájẹ. á fọ nǹkan bàjẹ́ á dẹ̀ padà rí pé àwa tá a wà ń generation sí náà ń bára wa jà Àwa la- àwọn tèyí tó ń bọ̀ ó tún máa ṣe kí ni wọ́n máa ṣe pẹ̀lú ara wọn lọ káyọ̀sìn ò fàjà o. Ìwà ìbàjẹ́ èyí tí wọ́n pẹ̀lú mọ́tò tẹ́ńpẹ́lẹ́. wọ́n bá wá ń kírun ní ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tó jóníṣẹ́ ṣe ìgbà náà Pẹ̀lú àgbo. wọ́n máa wá mú àwọn ère wọ́n máa ń fi sí abẹ́ abíyá Ẹja lọ́jà. pẹ̀lú mọ́sẹ̀ ń kírun yẹn náà wọ́n máa ń fi sábíyá wọn ànábì orí ànábì ò ní sọ̀rọ̀ sallallahu alaihi wasallam Alẹ́ o tó lẹ̀. sáàmù pé ìṣẹ̀ṣe ni wọ́n gbé lọ́wọ́ ṣùgbọ́n ìfẹ́ tí wọ́n ní sànàbì pẹ̀lú bánàbì ṣe bá wọn sọ̀rọ̀ wọ́n ṣe bá wọn tó jẹ́ oní ìbílẹ̀ sọ̀rọ̀ ńgbà náà wọ́n accept ànábì ìbáṣepọ̀ àwọn àfa àwa jọ̀hún àwọn àgbàlagbà àfa jọ̀hún Lórí mi ò lọ. wọ́n bá fi agídí bá àwọn àgbà
àgbàlagbà oníṣẹ̀ṣe àkọ́kọ́ sọ̀rọ̀ yìí ẹ lè rí oníṣẹ̀ṣe kankan kó ṣẹ̀sìn mùsùlùmí o kí ló dé táwọn àáfàá tèmi ká bá fẹ́ ṣe wá sí i a máa ní kèfèrí lẹ́nìkan ọmùtí lẹ́nìkan bẹ́ẹ̀ dẹ̀ ni ìwọ náà mutí lọ́ọ̀dẹ̀ rẹ o ìwọ kan ń ṣe sìná ìwọ kan wà nínú àwọn tó ń pààyàn tó bá àwọn àkìkí àwọn àáfàá tó jẹ pé wọ́n mọ́ dáadáa wàhálà àwọn àní bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n á kàn mọ́ bá yín dá sẹ́rí ayé pé bó ṣe lọ ni wọ́n à ní búyàn nítorí pé ẹ̀sìn Islam wọ́n ní ẹ̀sìn Islam ẹ̀sìn wọ́n ní àlàáfíà ni wọ́n á fẹ́rẹ̀ wò lẹ̀ máa pè yín síbẹ̀ yìí tó bá ṣe báyìí ibi tí rìsọ́ọ̀tì máa já sí lélẹ̀ wọ́n à ní sọ fún torí pé kò sẹ́ni tó ti dọ́rùn bọ̀ ẹ jẹ́ bára wa sọ̀rọ̀ ká nífẹ̀ẹ́ ara wa o ẹ̀sìn ò fàjà o àwọn tó wá ń kírun lẹ́yìn ànábì wọ́n bá ti wá ń rùkú wọ́n máa ń fi èrè wọn á fi sábíyá wọn wọ́n bá ní Allahu Akbar wọ́n ń kí pẹ̀lú èrè ni díẹ̀ ànábì wa ń rí wọn lá màmá tó bí. ànábì wa ń rí wọn báwo wá sí wọn pé tẹ bá ti fẹ́ wá kírun èrè tẹ mú lọ́wọ́ yìí ẹ̀rọ ra fi sínú ilé wàá sẹ́rí pàánù bí o sọ pé a má lọ bí èrè ẹ̀sìn rẹ mọ́ o ó ní èrè tó mú lọ́wọ́ yìí fi sínú ilé tó bá ti fẹ́ kírun kò lè ráyè kírun dáadáa ó lè wá kírun tó kò mọ́ lọ síbẹ̀ díẹ̀ bí wàá sí ṣe ń wọ̀ wọn lára ló ń kálukú wọn fi kíní ilé díẹ̀ ẹ̀yin ẹ ló kó pẹ̀lú wọ́n fi ń lẹ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ gba tọ́lọ́run látara bẹ̀. bá pẹ̀lú ẹ̀yà mi lè so. wọ́n máa ń dákọ̀ pé ọlọ́run elédùmarè lọ́ba ẹnìkan ní inú orin tẹ́ni kan ní elédùmarè kì í ṣe Allah òótọ́ Allahu èdè lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ náà ni ọlọ́run àsọdúnlẹ̀ náà ni ọba elédùmarè àìsàyè sẹ́ẹ̀rí gbogbo apáta kan ń bára wá jà ní o yàrá kan náà gbogbo wa ń wà pátápátá wọ́n ní àwọn àfáà ń lo àwọn màláìkà àbí àwọn Crsten sọ pé àwọn ń lo angel ẹ dákun kí ni àtọ̀ tó ń bẹ láàrin angel àti màláìkà àfọ̀gbọ́ òní. àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ náà kí ló ń kọ̀ǹtró gbogbo wa náà angel àti màláìkà náà ni ó lè lórúkọ tí wọ́n ń pè ń bẹ̀ o. Quran àlùfáà ìtọ́lá. wọ́n ń dákọ̀ àlùjọ̀nù àbí wọ́n ń dákọ̀ ọ̀rọ̀ wá níyà àǹjọ̀nù àwa àti wọn lájọ wánú ayé àwa náà làwọn méjèèjì náà la gbẹ́sìn lọ́wọ́ ta wánú ayé. òótọ́ àǹjọ̀nù ìran wọn pọ̀ nínú wọn láti rí ìwé láti rí àwọn ẹbọra ṣàbádẹ́ ń dákọ̀ ẹbọra ẹbọra yàtọ̀ sí àǹjọ̀nù ó yàtọ̀ sí ìwé ó yàtọ̀ sí ọ̀rọ̀ wá níyà ìran wọn pọ̀ jaburata bí ìran Yorùbá ṣe pọ̀ lóníranran àbí bí ìran àwọn ọmọ Ádámọ̀ ṣe pọ̀ dáadáa tá a ní funfun tá a lóníranran tẹ́lẹ̀ wọ papọ̀ bẹ́ẹ̀ náà nìran àwọn àlìjọ̀nù pọ̀. bàbá wa náà mọ̀ sọ̀rọ̀ nípa gbogbo nǹkan yìí gbogbo ẹ̀ padà ó padà forí sọ bìkan náà ni ọba tó dá gbogbo wa pátápátá òun ló dá gbogbo wọn. kí là ń bára wa jàjẹ̀ ẹ̀sìn fún kí là ń búra wa fún kí là ń bú pọ̀rípọ̀rí bàbá ń kálukú ara wa fún ìjà ò fẹ́ ẹ̀sìn ẹ dákun MC Shan ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ yìí ó dá bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ̀ ń gbé gbogbo oníṣẹ̀ṣe níjà bẹ́ẹ̀ tarí ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà ẹ tarí ẹ̀ lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà oníṣẹ̀ṣe ní tẹ́ bá rí tí ò bá clear ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n sọ o torí pé ọ̀dọ́ lèmi àti yín ẹ máa lọ́ta èmi náà máa lọ́ta kò sẹ́ni tí ò lọ́ta wọ́n ọ̀tá yẹn ò ní jẹ́ lórí tí nìkan ni wọ́n ẹ máa lọ́ta sí àwọn àgbàlagbà ó mọ̀ yìí pé àwọn làwọn ń bá yín ṣe nǹkan báyìí wọ́n á lè mọ̀ pé nǹkan tẹ̀ ń jà fún lélẹ́yìí ẹ gbọ́ mi yé kò sẹ́ni tí ò ní dọ̀tí lára nu gbogbo wa kò sẹ́ni tó pénu gbogbo wa o ẹ̀kọ́rọ́ àfọ àkànnà tó ń náà sọ pé nínú ẹ̀sìn Islam ń pààyàn ní àwọn kan sọ pé ẹ̀sìn ìṣẹ̀ṣẹ̀ wọn máa ń fèèyàn bọ kíní kan wọ́n ti ń sọ tiwọn náà o ní ìdí kó o dẹ́ni bọ̀dì lóhùn ẹ jẹ́ àfikíní ìṣe ó ní inú Al-Qur'an Ọlọ́run sọ pé àti Allah wa àti Rasul ó ní ẹ̀tẹ̀lé tọ́lọ́run ẹ̀tẹ̀lé ti tò jíṣẹ́ wa ulul amri minkum àti tàwọn aláṣẹ inú yín àwọn aláṣẹ tó ń bẹ inú wa àwọn náà àwọn tó jẹ́ president wa àwọn tó jó lórí yín nù ṣẹ̀ṣẹ̀ aláṣẹ ni wọ́n àwọn tó jó lórí wánu mùsùlùmí aláṣẹ ni wọ́n àwọn tó jó lórí inú ẹ̀sìn Christianity aláṣẹ ni wọ́n nítorí pé tá a bá fi kíní ṣe ìbàjẹ́ ò máa pọ̀ lọ jaburata ni o ẹ̀jẹ̀ mọ̀ pé gbogbo wa lè máa pera wa ní ẹlẹ́sìn ìṣẹ̀ṣe lóòótọ́ a dẹ̀ lè máa pera wa lẹ́lẹ́sìn mùsùlùmí a dẹ̀ lè máa pera wa lẹ́lẹ́sìn Christianity ká máa ṣe nǹkan tó lè ba ẹ̀sìn wa jẹ́ ẹ̀sìn kan ò gbọ́dọ̀ ba ẹ̀sìn kan nú jẹ́ ẹ̀sìn kan ò gbọ́dọ̀ bú ẹ̀sìn kan. MC Shan ẹ dákun ẹ lè táàgì mi létà tẹ bá rí mi ẹ lè tẹ́sí mẹ́sẹ̀gì sórí WhatsApp tèmi gangan mo lè fún yín ẹ dẹ̀ lè táàgì sórí méjèèjì tí mo fi ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn ìṣẹ̀ṣe làgbà lóòótọ́ nítorí pé abanu ayé wọ́n mo kí gbogbo àwọn bàbá oníṣẹ̀ṣe àkọ́kọ́ tí wọ́n gba àwọn mùsùlùmí àkọ́kọ́ láàyè wípé
ká máa fẹ́ra wa ká máa bẹ́ra wa kájọ máa fúnra wa lórúkọ. ẹ̀sán bẹ́ẹ̀. bá a fẹ́ gbọ́n tó àwọn bàbá àná ni. dáadáa. bá a fẹ́ gbọ́n tó àwọn àfa àná ni. bàbá wọn ń jà lẹ́nu iṣẹ́ àwọn bàbá àná. àwọn méjèèjì àbáwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé. àwọn tàkọ́kọ́ yìí iṣẹ́ wọn là ń bà á jẹ́ o. ẹ já fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe o. alini fàṣàyè wálé mú kárò wàlúbákì. ẹ ṣe àdúpẹ́. ẹ wá èdè lẹ́tọ̀ tá ń gbọ́ lórí kìnní Kaya TV Kaya Radio. Accra Ghana ibẹ̀ náà lẹ ti ń gbọ́ wa. ẹ̀kọ́ tó lu wa. bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ́fẹ́ bú ẹ̀sìn bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. bó bá dé ilé tiwa ní kò bọ́mọ jẹ́. bó bá ti fẹ́ gun òkè kò bọ́mọ jẹ́ tó ń lọ sọ́jà àbá. wàá rí ẹgbẹ́ kan bẹ̀ èṣù kan bẹ́ ń bẹ̀ tó wà ń bẹ̀. èṣù yẹn mọ́ọ̀dà ó yá ti lọ bí 100 years wọ́n tiẹ̀ ti ń bọ́. ó ga débi wípé. balẹ̀ fi kọ́kọ́ pè bí ara. tó bá dẹ̀ dénú ilé tiwa. mo ń sọ tó wà ń bẹ̀ ni o. ṣùgbọ́n èmi mùsùlùmí lèmi mo tẹ̀lé tèmi. mi ilé ìdí wọn lọ́kàn mọ̀ ṣe tiwọn pé lákòndí ìníkun wálé ẹ̀dí. nínú ilé tiwa. ẹ̀jẹ̀ kò yẹ ní. ó jẹ́ ilé bàbá tiwa ń kò bọ́mọ jẹ́. òòṣà ńlá ń bẹ ń bẹ. Ṣàngó wà ń bẹ. Ọ̀yá wà ń bẹ. báwa aláṣẹ àṣetẹ̀jẹ̀. kí la fẹ́ bínú ara wa fún. ọlọ́run àṣẹdá. nítorí pé mo jẹ́ mùsùlùmí kì í ní kán lọ parẹ́. ẹni tó bá wù yóò tẹ̀lé ọ̀nà bíi tèmi. kọ̀ fún ìwà ìbàjẹ́. ẹni tó bá wù yóò tẹ̀lé ẹ̀sìn titi wọn. mọ́tò. torí náà ẹ̀sìn ò fàjà. MC Sam ẹ gbìyànjú lóòótọ́. nítorí pé inú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta mò ń tẹra mọ́. ẹ̀sìn ìṣẹ̀ṣe wọn kì í sábà jàjẹ̀ ẹ̀sìn. ọkùnrin lẹ́sẹ̀. bẹ́ẹ̀ bá bá wọn jà wọn kì í bá yàn jàjẹ̀ ẹ̀sìn. ẹ̀yin àwa àfa wa. mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àfa mi ò mọ̀ ní kí mò ń sọ. ìwọ àfa tó bá ń sọ̀rọ̀ lórí social media. tó wá ń takò ẹlẹ́sìn kan. lọ wọnú ìdílé rẹ bó o bá bá ẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. tó fẹ́ bú àwọn tó jẹ́ babababa tó ń ṣẹ̀sìn ṣiṣẹ́ inú ìdílé ni. àbò fẹ́ yọ̀bẹ tí wọ́n lọ́rùn kò ní kan pa wọ́n. tó lè mú wọn wọnú àlìjẹ́nnà lágbára ni. o rántí ọ̀rọ̀ ànábì wa Muhammad kan tó sọ. sallallahu alaihi wasallam. nígbà tí ànábì wa Muhammad bàbá rẹ̀ tó jẹ́ bàbá rẹ̀ tó fẹ́ bọ́ síwájú Ọlọ́run. bí bàbá tó bí bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. bó ṣe jẹ́ kó jẹ́ oníṣẹ̀ṣe tó àwọn tó jájàn mọ́ oníṣẹ̀ṣe wọ́n máa ń sọ pé kó mú ànábì wọnú ẹ̀sìn ṣẹ̀ṣe. ó ní rárá ọmọ òun ni òun ò lè gbà. wọ́n fẹ́ pa ànábì Muhammad. bàbá yìí ń dáàbò bo ànábì pé òun ò lè gbà kẹ́ ẹ pa ọmọ òun. ẹ rántí o oníṣẹ̀ṣe bàbá ànábì. sọ nígbà tí ò wá gbà kò gbà kí wọ́n pa ànábì. tó mọ̀ pé ànábì ẹ̀sìn ti ẹ̀sìn mùsùlùmí ni. òun lòun ṣe ẹ̀sìn àbáláyé. àwọn ẹgbẹ́ yòókù wá fẹ́ pa pé ọmọ rẹ wo ni òní bá wa ṣe ẹ̀sìn àbáláyé. bàbá yìí dáàbò bo ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó yá o ẹ̀yin tẹ̀ ń jàjà ẹ̀sìn sí ẹ̀yin àfà. ìgbà tí bàbá yìí wá fẹ́ kú ànábì fẹ́ràn bàbá yìí pọ̀. ẹ máa gbọ́ ẹ̀yin tẹ̀ ń jàjà ẹ̀sìn o. bàbá yìí ò bá nàbí ṣe ẹ̀sìn Islam o. ṣùgbọ́n ànábì láìkí ẹ̀ torí pé protect ànábì Muhammad sallallahu alaihi wasallam. ìgbà tó wá fẹ́ kú ànábì wá ń pèsè lẹ́nu pé ẹ bàbá mi sọ pé la ilaha illallah. bàbá yìí ò sọ̀rọ̀ ẹ̀sẹ̀ mọ̀ pé ìṣẹ̀ṣe ni ó bìlífù nù ìṣẹ̀ṣe rẹ̀ kò bá nàbì lọ. ẹ máa gbọ́ gbólóhùn tó lọ sọ fún ànábì o sallallahu alaihi wasallam. wọ́n nìrí ayé bàbá mi Abdul Muttalib sọ pé la ilaha illallah. bàbá yìí ò mọ̀ sọ. ìgbà tó wáyé ànábì wá sí bí bàbá ti gbàgbé. wọ́n ní bàbá mi kí ni mo ní ẹ sọ ó dàbí kẹ́mi obìnrin lérè sí pé bọ̀dá ẹ sọ pé la ilaha illallah. sẹ́wọ̀n pé mo wá fẹ́ lo strategy mo wá pé bọ̀dá kí ni mo ní kẹ́ ẹ sọ náà. màá sọ pé mo ní kí n sọ la ilaha illallah ni. sẹ́wọ̀n pé mo ti wí náà nìyẹn. ànábì Muhammad wa ní bàbá ẹ sọ pé la ilaha illallah àní kí ni mo ní kẹ́ ẹ sọ náà. bàbá yẹn wá dá ànábì lóhùn pé sọ láàlẹ́ sọ pé n tó ní sọ yẹn àní mi lè sọ. Ọlọ́run wa ná sẹ́sí ànábì wa Muhammad. ẹni o bá nífẹ̀ẹ́ ò bó ṣe nífẹ̀ẹ́ yàn tó o lè pa lásìkò fi tipátipá wọnú ẹ̀sìn Islam. ẹ dákun ẹ̀yin tẹ́ wá ń jàjẹ́ ẹ̀sìn tẹ́ ń pẹ́lẹ́ bọ̀ wọ́n wọ̀ náà ìwọ́ kan ti wà lè jẹ́ nàbí. èyí tó gbé lọ́wọ́ ni ọmọ jẹ́ ó bàjẹ́. wọ́n bá lóun mọ kọ̀kọ́ àwọn kan sọ àwọn ẹ̀kọ́ mọ kọ̀kọ́ tiẹ̀ ni. ilé ẹ̀sìn rẹ lọ́wọ́ kó rí èèyàn mú wọnú àlìjánnà ó ń bá àwọn èèyàn jà ó ń pèsè nǹkan láàmú. bẹ́ẹ̀ ni ìwọ náà dẹ̀ ń lo ewé ń lo egbò. ìwọ náà dẹ̀ ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe. ẹnu ẹ wá ń bọ́ ń ta ẹ̀yin tẹ́ mọ̀ pé ìṣe ẹ sọ́ra fún àwọn ọ̀rọ̀ tó lè máa tàbùkù yín. a ti dàgbà àwa náà ti ń dàgbà lọ àwọn àfáà wa ti ń fi lé wa lọ́wọ́ ìtumọ̀ nípa àwọn àgbàlagbà náà ti ń lọ díẹ̀díẹ̀. báwa ta gùn bẹ́ẹ̀ ọ̀bá lè bára wa sọ̀rọ̀ ajẹ́pà tó ṣe tá a gbé lọ́wọ́ tún ṣe.
MC Sham ẹ dákun ẹ lọ sinmi dùn ẹ ṣe sùúrù ọ̀rọ̀ tó ń ṣe lọ́yẹ̀ tí sọ́dọ̀ àwọn àgbàlagbà torí pé ọ̀dọ́ ni yín ọ̀dọ́dọ̀ lèmi náà àpẹ́ láyé gbogbo wa lápẹ́ láyé èyí tó bá ti fẹ́ da nǹkan rú ẹ tí sọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n fa àfáà náà kí wọ́n fà á sọ́dọ̀ àwọn ìjọba kí wọ́n dẹ̀ pé àwọn àgbàlagbà àwọn àfáà èyí tó bá ti bọ́ sọ́wọ́ ìjọba kó máa gbẹ̀ wọ́n lọ tí ò bá ti lọ ẹ ń bá búyàn nú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ àbẹ́sìn mùsùlùmí àbí kìrìsìtẹ́nìtì kó lọ fẹ̀ wọn ọdún 5-6 kó lọ fi gbára wọn kó lè mọ̀ wípé àáfàá kan mùsùlùmí kan ẹlẹ́sìn ṣẹ̀ṣẹ̀ kan kìrìsìtẹ́nìtì kan rẹ̀ níbọ̀dì ń ṣẹ́ ìtọ́jú ìbò là ń lọ sáàrọ́pọ̀ tá à ń bára wa jà lánàá ti wà lè jẹ́ nínú gbogbo wa à ń ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ ni Ànábì Muhammad sọ̀rọ̀sẹ́lá ó tu àwọn èèyàn làwọn èèyàn fi pọ̀ nú ẹ̀sìn Islam àwọn bàbá àná tí wọ́n gba ẹ̀sìn àbáláyé tí wọ́n gbà wọ́n láàyè àbí táwọn ẹlẹ́sìn àbáláyé gbà ẹ̀wọ̀n àáfàá náà láàyè ìfẹ́ àti sùúrù ni wọ́n fi bára wọn ṣe náà fi gbà láàyè nítorí pé gbogbo alamọ̀ yìí pé Ànábì Muhammad náà sọ pé al-Islam sallallahu alayhi wa sallam al-Islam garbi fasayakunu kama bada sallallahu alayhi wa sallam àmọ́ pẹ́sìn Islam wọnú ilé lójijì ni Ànábì náà tó fi dájú pé yóò tún fi àwọn ẹ̀sìn yòókù sáyé lọ ní bọ̀ kó lè ráwọn èèyàn tí ó kó lọ náà tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ní ire náà ló fi sọ so tá a bá fẹ́ ká jèrè ẹ̀yà fi sùúrù ṣe o ẹ̀yà rántí pé gbogbo pátápátá la nípìnlẹ̀ ìpìlẹ̀ tá a wá níyì ẹ má jẹ́ ó bàjẹ́ o. ẹ wà èdè lètò tẹ́ ń gbọ́ lórí ìkànnì Kaya TV Kaya rè ẹ ṣe àdúpẹ́. fáǹfààní èyí tẹ́ bá fẹ́ pè àfẹ́yìn tẹ́ fẹ́ dá sétò yìí. ẹ kò wá sórí nọ́mbà +23326087880. tẹ́ bá ti dé Mẹ́kà o ẹ̀yin ará mi. òtẹ́ tó súnmọ́ Káàbà ìrẹ̀lẹ̀ máa dé sí. ìtọ́jú tó péye ó ń bẹ fún mi. orí kìnìún Kaya TV Kaya rédíò lẹ́tí ń gbọ́ wa hello ẹni tó ń sọ̀rọ̀ ṣé Yorùbá lẹ are you a Yorùbá are you a Yorùbá are you a Yorùbá or not hello. Okay, you are not a Yoruba. Oh, sorry. I'm talking. Okay, please, we drop it. Oh no. The program is Yoruba. Oh no. You can't understand what I'm saying. Please, let go. Let another person enter, please. You can't understand my language because. Okay, please. Sorry. Okay. You call me Mugun Abi. Thank you. I'm accepting. And you are Mugun too. Thank you. God bless you. Ani baba ni a máa sọ̀rọ̀ nípa tí ń já ìjà ẹ̀sìn. Ọmọ Yorùbá nídìí rẹ̀ o. Nídìí rẹ̀ rárá. Nídìí rẹ̀. táyé fẹ́ mo ṣe bá àwọn tó kù ní àtàwọn tí mo tó sọ̀yájú. Hello, bros. Hello, good afternoon. Are you a Yoruba or which type of you? I'm coming. I don't think so, Lolly. Hello, bros. Hello, good afternoon. Me and you too. Are you a Yoruba? Are you in Nigeria? Are you a Yoruba? But you are not a Yoruba? Okay. I'm discussing about Yoruba. So the thing I'm talking about, if I want to explain for you, you can't understand. You understand what I'm saying? Thank you very much. Ọba ìlú tó tó kádàrá wọ́n ṣe mí sílẹ̀ ní àtìlú pé ó lè pàgọ́ tó kọ́lé aláàbí lójú ọ̀tá. ọmọ Yorùbá oníṣẹ̀ṣe dákun mo fẹ́ gbà yín lálejò àáfàá mo fẹ́ gbà yín lálejò mùsùlùmí mo fẹ́ gbà yín lálejò lórí ètò yìí. sọ yẹyẹ dáyẹyẹ lójú ọ̀tá mi ìgbà ni ó rọ mí lọ́rùn láyé ó yẹ mí o. mo fẹ́ kájọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. kálukú wa ló mọ bí àwọn nǹkan yìí ti ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. ìjà ò yẹ wá o. ogun Boko
Haram là ń rán lọ́wọ́ sẹ́ẹ̀rí pé ogun Boko Haram tá à ń sọ yìí. Gbogbo ẹ̀rí pa àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ò dá sí torí pé wọ́n mọ̀ pé kì í sara wa. Pé ẹja sowọ́ papọ̀. Olóyè Sunday Igboho Mọ́jàsọ́lá owó baba dání. Kò sẹ́ni tí ò fẹ́ràn tí bàbá náà ń ṣe. Ẹ wá dákun sí ọ̀rọ̀ mùsùlùmí ni wọ́n fi ń tò. Lárí tí bàbá náà ń ṣe ṣé wọ́n wá ń fi Kùránì ṣe ni wọ́n fi ń bá wọn fi ń protect. Tí wọ́n mọ̀ ń pa àṣẹ ìṣe ni wọ́n fi ń dáàbò bo ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá àti gbogbo ẹlẹ́sìn tí ò bá fẹ́ràn wọn kì í ọmọ àlè ilẹ̀ Yorùbá ni. Ìtumọ̀ tí mò ń sọ ń bẹ̀ náà ni wípé ẹjẹ́ sowọ́ papọ̀. Adájọ́ ìlú aṣojú ẹ̀yà aláṣẹ. Ẹjẹ́ sowọ́ papọ̀ ọmọ Yorùbá ẹ̀sìn òfajà ìjà òfẹ́sìn òfin. Fàlàwùrà ló dá ìsáyé. Aṣojú lẹ̀jẹ̀ Fàlàwùrà ló dá ìsáyé. Sọlọ́run kò gbọ́dọ̀ bàjẹ́ látọwọ́ yín. Àlùfáà pẹ̀lú pásítọ̀ ẹ̀sẹ̀ déédéé láàrin ìlú pẹ̀lú ìjọ dájọ́ bó ṣe tọ́. Má fọgbọ́n orí. Ẹ má fọgbọ́n orí ṣe wáàsí. Àjọ ń lo Kùránì pẹ̀lú báyìí. Ọlábìnrin yín bàlọ́bà àbọ̀ Dájọ́ bó ṣe tọ́. àsìkò ọlọ́run lójú ẹ̀sìn ní abẹ́jà o. Shafihin. Àsìkò ọlọ́run lójú ẹ̀sìn ní agbájá ẹni sáré kádàrá ẹni bó ṣe sáré ìtọ́jú ohun pẹ̀lẹ́ ọgbọọgba ní orí ti kàn ìdèyàn òjò ti táyé orí ti kàn ìdèyàn òjò ti táyé básìkò ẹ̀dá ò bá etí ìtò á dàbí oko Shafihin. Básìkò ẹ̀dá ò bá etí ìtò á dàbí okùn làólà wàhálà kú wọ́tọ̀ ní gbogbo ojúlé. Gbogbo wa pátápátá kan sáré ni. Ọ̀nà àtijọ́ ló ń kálukú wá wá. Wọ́n má ti torí àtijọ́ àti mu ẹ má ba nǹkan táwọn àwọn ìpìlẹ̀ ti tò ẹ má bàjẹ́ o. Ẹ fún oníkálukú lẹ̀ kó máa ṣẹ̀sìn rẹ̀. Bó o bá jí sẹ́ńbi wá sí pé ẹgbà tọ́lọ́ ẹgbà tànábì wọ́n bá gbà alhamdulillah. Wọ́n bá dẹ̀ gbà kámú. Máa pèpè fáwọn mùsùlùmí kán dẹ̀ máa gbà ọkàn lè gbàgbọ́ yìí rẹ̀. Yorùbá bọ̀ wọ́n sọ pé ẹni tí ó bunni lẹ́wù ọ̀tọ́run ẹ̀ láwò. Èèyàn mélòó ló ti ṣe wáàsí fún ìdílé tiẹ̀ gangan tó ti wọnú ẹ̀sìn. Ẹ dákun ẹ fa àwọn yòókù lẹ́ o. Tó bá pè sẹ́lẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ tó bá bọ́ ṣe tiẹ̀ alhamdulillah. Ẹ má bu ẹnìkan tó gbé lọ́wọ́ o. Bó bá lo wá fẹ́ bú gbogbo àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀. Ọ̀kẹ́ ìmọye mùsùlùmí sásá bí àwọn ń ṣẹ̀ṣẹ̀. Ló dé ẹja sowọ́ papọ̀. Ẹja fira wa lọ́kàn balẹ̀ ká débi à ń lọ o. Èrò tó ń lọ sí Mẹ́kà ẹ máa bá mi ká lọ. Oríire wọlé dé fẹ̀nìbẹ́ sí ìkàjì. Oríire wọlé dé fẹ̀nìbẹ́ lọ Mẹ́kà. Òmùra lẹ fẹ́ lọ tàbẹ̀bẹ́ sí àjì. Ilé iṣẹ́ kan bẹ èyí tó súnmọ́ ẹ̀. Wọ́n ń bẹ ní ìlú Ghana, wọ́n ń bẹ ní Nàìjíríà. Shop #1 ní wàwà Abraham Adesanya. Shopping complex Somolu Bariga. Tó bá ṣe nílùú Ghana ẹ máa gbọ́ mi. Medina Crsten Raksa ni mo wà. Opposite Ecobank yẹn nílùú Ghana. Lábẹ́ aláṣẹ Ajíkẹ́bìrú. Baálẹ̀ Ìṣègọ́nù Adébóyè jọ. Èrò tó ń lọ sí Mẹ́kà ẹ máa bá mi kà lọ. Ẹ bá ń lọ sí audio mark ẹ lọ bá ń download ẹ dákun. Ní Mẹ́kà ò ẹ̀yìn ara mi. Ó ń bọ̀ lọ́nà ìjà ẹ̀sìn, ó ń bọ̀ lọ́nà ìjà ẹ̀sìn, ń bọ̀ lọ́nà orin ni ó ń bọ̀. Ìtọ́jú tó péye. Wọ́n ń bẹ fún yín. Ìdánilẹ́kọ̀ọ́ nípa ṣíṣe déédéé. Lórí kìnìún káyọ̀ tí fi káyọ̀ dùn náà lè ti ń gbọ́ wa o. Ní Mẹ́kà ọ̀nà. Tá a fi ìkàlẹ̀ sí Accra, Ghana ń bì. Fẹ́ni mọ̀ lọ. Ètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́ náà ni òun náà ni ẹwà èdè. Ẹ gbọ́ àníríjú báyìí lọ bẹ́ẹ̀ ni àti go far. Orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade. Ọmọ bíbí ìlú Ìbàdàn kò bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Wáyítáì nílùkù ìgbẹ́ wáyá ní àlìlẹ̀ fàṣọ. Lókè gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi dá sí ẹ̀yin tẹ́ ẹ bá mi ṣe ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú mi ojú òní tìyín o torí pé ojú kì í tòwó bọ̀ láwùjọ ọjà o. Àrígẹ̀ la máa ń kí ọmọ tuntun. Ìjọ olórin eyín bá ń bọ̀ ó fòrè yín wọ́n fi wá rí ni àtìmí náà. Àforíjẹ́ Ọlápàdé àforíjẹ́ sì dá o. Ayayaya. Àforíjẹ́ Ọlápàdé àforíjẹ́ sì dá
kí gbogbo àwọn tá a jọ ń ṣètò Olúbísí ọmọ Akínlóye ẹni tí à ń wò tí kò gbọdọ̀ wòrin Igwe DJ Tuga ajá Mọ̀nsúrátù Àkàbáọlá Madam Olúwapọ̀mí màmá wa Alájà wa Káyà bàbá wa Afẹ́fẹ́ ọmọ májẹ̀mú gbà àwọn tá a jọ ń ṣètò lórí ìkànnì nìyẹn ó jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí kíni lórí ètò yìí náà ẹ̀yin tẹ́ wà lórí TikTok tẹ́ ń wò mí bẹ́ẹ̀ ni ẹ̀yin ti fáǹsì tèmi àtẹ̀yin tẹ́ wà lórí titi Káyà náà ṣe àdúpẹ́ o iwájú lójú gúngbé iwájú láàmú lọ ní jábọ̀ adé ilẹ̀ lérí ọlọ́run àṣẹdá báwa lókùtù di ọjọ́ mẹ́jọ ó dàbọ̀. kàtẹ́ túbọ̀ fún ìwà ìbàjẹ́ èyí tí wọ́n pẹ̀lú mọ́tòmọ́tò tẹ́ńpẹ́lẹ́ fún ìwà ọ̀tẹ̀ pẹ̀lú tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ spring baking and spring packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà ní iléeṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí iléeṣẹ́ spring baking bákan náà ni wọ́n tún ní